Ladies and gentlemen, the national anthem of the newly formed Oduduwa nation. Kí gbogbo wa pé ẹ tún káàbọ̀ sí orí ètò títòní. A kí ọmọdé, a kí àgbàlagbà, a kí ọkùnrin, a kí obìnrin, a kí onílé, a kí àlejò. Wọ́n ní tí a bá ti rí ẹni tó bá ti pé ijọ́ mẹ́ta, wọ́n ní ẹ kú àti òun náà ni à ń kíra ẹni. A kí gbogbo wa níbi tí atawé tí atagbòǹgbòdé. A kí ọmọdé, a kí àgbàlagbà, a kí onílé, a kí àlejò pé a tún kí yín sí orí ètò títòní. A tún kí yín pé ẹ káàbọ̀, ó tójọ́ mẹ́ta. Ó ṣe bíi pé tí rí mi ti ṣe díẹ̀, ó sì ní ìdí kan tàbí èèyàn míì tí ò jẹ́ kí a wà sí orí afẹ́fẹ́ láti bí ọ̀sẹ̀ méjì síbi tí a wà yìí, nítorí kí ó lè dá òun náà ni. Ẹ jẹ́ kí a kọ́kọ́ fi orin yìí, ẹ jẹ́ kí a fi wọlé náà fún tòní. Ẹ dákun bá wa ṣe ètò yìí káàkiri, ẹ dákun ẹ jọ̀ọ́ bá wa ṣe ẹ. Wọ́n sọ fún ẹ o, ọ̀tá mi bẹ̀yìn lẹ́yìn. Wọ́n sọ fún ẹ o, ọ̀tá mi bẹ̀yìn lẹ́yìn. Bẹ̀yìn mi, ó sọ ilé o, àbàtẹ̀ mi bẹ̀yìn. Mo ń fi àsìkò yìí eléyìí mo fi ń wọlé nítòní wípé ó yẹ ká sọ fún ọ̀tá ilé, ká sọ fún ilé wípé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn wa pátápátá. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń pariwo Oòduà Oòduà ni wọ́n nífẹ̀ẹ́ Oòduà tọkàntọkàn. Bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ja ìjà yìí tọkàntọkàn. Eléyìí ló máa ń mú mi yàbàrá sí àwọn awuyewuye lè tí ó ti ré kọjá lọ díẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n fídíò tí mo tún wá rí wò lónìí tí ẹnìkan tún wá ń sọ̀rọ̀ nípa ẹ̀, òun máa ń mú mi kí n sọ̀rọ̀ nípa ẹ̀ wípé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá tí wọ́n join wa lásìkò yìí, ẹ dákun ẹ sì mẹ̀dọ̀. Ẹ jẹ́ kí ogun omi ẹ sì mẹ̀dọ̀. Ẹ yé bú ọba mọ́, ẹ sì yé rán Sunday Igboho mọ́. Ẹ fọ̀rọ̀ sílẹ̀. Nígbà tí Yorùbá wọ́n ní tí ẹlẹ́bi tó bá ti mọ ẹ̀bi ẹ̀ lẹ́bi, wọ́n ní kò kí pẹ́ ní orí ìkúnlẹ̀ ni. Ọmọ Adéyẹmọ ó ti túbá lásìkò tó yẹ kó túbá. Ẹ jẹ́ kí a fi àárín yẹn sílẹ̀ kí a lè gbájúmọ́ ibi tí à ń lọ. Ẹ jẹ́ ká fi ibi tí a ti kúrò yẹn sílẹ̀. Gbogbo yẹn jáwọ́ nípa ọ̀rọ̀ sísọ tí ẹ ń sọ̀rọ̀ sí wa, tí ẹ ń sọ̀rọ̀ sí àwo. Ẹ jẹ́ kí odò, ẹ jẹ́ kó lọ sinmi. Àbáwọn ṣe máa ń sọ
let a sleeping dog let it rest. This thing is enough. Enough is enough. Kí ni tẹ́ fẹ́ gbà ń bẹ̀? Ṣé ẹ fẹ́ bẹ́ adìyẹ yìí lórí ni àbí ẹ fẹ́ kí Sunday Igboho lọ bàjà? Enough is enough. Let us move on. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká fi sílẹ̀. Ẹ jẹ́ ká gẹ́gẹ́, ẹ jẹ́ ká wá múra sí bí a ó ṣe wá ìṣọ̀kan láàárín àwọn wọ̀nyí, tí ìṣọ̀kan tí yóò dúró débi wípé a ó lè tẹ̀síwájú nípa iṣẹ́ tí a gbé dání. A ó lè tẹ̀síwájú nípa ohun tí a gbé dání ní báyìí tí a ò ní máa mú ohun tí ò yẹ ká mú, tí a ò ní máa mú ní àtàmọ̀, tí àwọn kan tó jẹ́ wípé bóyá wọ́n kàn rí avenue yìí láti lè fi wọlé àti tàbí láti lè fi sọ̀rọ̀, tí wọ́n wá tí wá fẹ́ sọ di gbọ̀rọ̀ mi dẹlẹ́rù, tí ajínigbó tó wá fẹ́ di ọkọ ẹni. Kí ni kí mo fẹ́ kẹ́ mọ̀ wípé agbe olóláró, alùkò ló lóṣùn, lékelèké òun ló lẹ̀fun. Kò sí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde tó bá ń pèrò pé tèrò aburú tí Sunday Igboho ó ń láburú á bá. Èmi á máa sọ kíni kan lórí ètò yìí, máa ní ẹ má bú ọba. Bẹ́ẹ̀ Sunday Igboho gẹ́gẹ́ mọ̀ wípé tá a bẹni tó bá bú ọba, onítọ̀hún lè parẹ́ lójijì. Toró ti sọ nínú interview ẹ̀ka tó ní pé àwọn ọba kan wà tí a ò gbọdọ̀ sọ̀rọ̀ sí rárá tó ń gẹ́fẹ́ náà rẹ̀ sọ. Ṣùgbọ́n àwọn ló tì í, àwọn ènìyàn ni wọ́n sì tì í. Bàbá náà dẹ̀ ti kọ́ ẹ̀kọ́ látara kí a tì ní síwájú, kí wọ́n fẹ́ gbọ́n tó ń bẹ ní odò okùn ẹni láti lè fi kó bá ni. Wọ́n tún ti kọ́ ẹ̀kọ́ kan látara bẹ̀. Ibi tí ọmọ Yorùbá ibi tí a burú dé, ibi tá a burú sínú. Ẹ wá jẹ́ ká má gbàgbé wípé ọ̀tẹ̀ tá a ṣe léléyìí tí wọ́n fi dẹ̀yìn Awólọ́wọ̀ àti Akíntọ́lá kọra. Bẹ́ẹ̀ eléyìí náà ló fa ogun àtẹ̀yìntọ̀ láàrin Àfọ̀njá, Ààrẹ Ọ̀nà Kakanfò àti Aláàfin Ọ̀yọ́ ọgbà náà tí bàbá bínú tí wọ́n sì gbá ìwà wò. Ẹ jẹ́ ká sinmi ọ̀tẹ̀. Ọ̀rọ̀ yìí ti yẹ kó kú regbe, ká má sọ wọn kan pẹ́ ẹ̀ mọ́, kẹ́nikẹ́ni má kàn tiẹ̀ mẹ́nu bà mọ́. Ṣùgbọ́n àwọn kan tún kóra wọn jọ, wọ́n tún ń wú òkú tó ti kú tí ẹ tún wá ń wú jáde. Ẹ dákun ẹ jọ̀ọ́, mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹnikẹ́ni, gbogbo tó sọ tí ẹ sọra yín di sọ̀rọ̀sọ̀rọ̀. Mi ò bú yín o, ẹ dẹ̀ má sì mí gbọ́ o, bẹ́ẹ̀ mi ò dẹ̀ sọ̀rọ̀ aburú sẹ́nì kankan o. Ṣùgbọ́n mo ń sọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n wá mú ohun tó ṣẹlẹ̀ yìí, tí wọ́n wá mú ní topic, tẹ́ ẹ mú ní pàápàá, tẹ́ ẹ mú ní kókó, tó yẹ pé ojoojúmọ́ lẹ wá ń sọ̀rọ̀ nípa ẹ̀. Mo ti ní mi ní sọ ń pọ̀ rẹ̀ torí mi ò sọ nípa ẹ̀ rárá tọ̀ láti lẹ̀ pẹ̀pẹ̀, mi ò wulẹ̀ dá sí rárá, torí pé ẹni tó bá mọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun tí a gbé dání yìí, ẹni tó bá ṣèwádìí wípé kí ni tí wọ́n sọ fún wa níkìlọ̀, kí ni ohun tí wọ́n sọ fún wa pé ó jẹ́ ìkìlọ̀. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oòduà yìí, wọ́n ní ká jagun ẹnu, ogun ẹnu sì ni wọ́n ní ká jà, ká fi ẹnu wa sọ̀rọ̀ pé àná ò fẹ́ à ń wá Oduduwa nation. Àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí dáadáa, wọ́n lè máa bẹ̀ lórí ètò yìí tí wọ́n á máa gbọ́ mi bí mo ṣe ń sọ yìí, wípé ogun ẹnu ni ká jà. Wọ́n wá ní tá bá wá fẹ́ jagun ni òun, wọ́n ní ká má ṣe bára wa jà. Ọ̀rọ̀ wa dàbí babaláwo tí wọ́n dífá fún ni. Wọ́n ní bàbá, wọ́n dífá fún yín. Ọ̀tọ̀ ní ká gbọ́dú rẹ̀ wọ kárú, ọ̀tọ̀ ní ká gbóyò àfàkáyà. Wọ́n ní bàbá, wọ́n ní ẹ má ṣe bá wọn lára méjì ní rọ̀gbàrọ̀gbà. Wọ́n ní ẹ má ṣe fi àlejò saya. Bàbá gbọ́dú ẹbọ kò rú. Ó ní aya méjì ní rọ̀gbàrọ̀gbà, bẹ́ẹ̀ ó sì fi àlejò saya. Bẹ́ẹ̀ èpè ní pẹ̀rú, èké ní polè, ilẹ̀ dídà á máa pọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀, ẹ jẹ́ ká jẹ́ kó gun omi, ẹ jẹ́ ká fi àwọn wọ̀nyí, ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kí ohun tá a ń fẹ́ kó lè ṣeé ṣe, kí n tá a fẹ́ gbà kó lè tètè tẹ̀ wá lọ́wọ́, kó má jẹ́ pé àwa ara wa náà láti máa fọwọ́ ara wa fọwọ́ aago wa sẹ́yìn. Wọ́n ní ká má jà, wọ́n ní ká má bú ọba, wọ́n ní ká sà máa ṣe tiwa, ká sì máa lọ́rùn lọ tiwa, ká sì máa pariwo wípé Oòduà nation. Kì í ṣe gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lónìí òun la mọ̀ pilẹ̀ Oòduà nation. Kì í ṣe gbogbo wa la mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe yàbàrá sí ìdí ká sọ̀rọ̀ nípa Oòduà nation. Ẹlòmíì blogger ni, orí Oòduà nation ó yà sí díẹ̀. Ẹlòmíì dẹ̀rẹ́ wọ́n pè é kó wá join ni, ṣùgbọ́n gbogbo ohun tá a bá ṣe wọ́n ní ká béèrè lọ́wọ́ orí. A gbọ́ bí ọjà títà,
wọ́n ní agbọ́ bí ọjà títà ó yẹ kó béèrè lọ́wọ́ orí kí ẹ tó bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ ìjàngbara Oòduà yìí. Ó yẹ kẹ́ ẹ fi lu àwọn bàbá tí wọ́n bí ń lọ́mọ wò, ó yẹ kẹ́ ẹ fi lu àwọn aláfẹ̀yìntì yín wò, ó yẹ kẹ́ ẹ fi lu àwọn tí wọ́n bá yín sọ̀rọ̀ wò, nítorí wípé ó ṣeé ṣe kẹ́ ẹ mọ̀ pìlẹ̀ kó jẹ́ pé àárín lẹ ti bá di ọ̀rọ̀. Ẹ jẹ́ ká sinmi o, ẹ jẹ́ ká jẹ́ kó gun omi o. Àwọn ọba wọ̀nyí wọn ò ṣe é rí fín, yálà wọ́n ṣe tiwa àbí wọn à ṣe tiwa, ṣùgbọ́n gbólóhùn kan wà tá a máa jẹ́ kí ó yé wọn wípé gbogbo ọba kọ́ba tó bá ti lòdì sí ní tá à ń ṣe yìí, ṣé bí à ń jà fún Oòduà ni. Àpèrè tó jókòó lé àpèrè Oòduà yóò bí léèrè. Ẹni tó bá jí ọmọ aládé kò ní bá wọn bú adé o, torí pé ọmọ aládé lèmi. Bẹ́ẹ̀ ni ẹ sì rántí pé gbogbo ẹnikẹ́ni tí a bá bí ní ọmọlúàbí ẹ sọ̀rọ̀ sọ́ba mọ níwọ̀n, nítorí wípé àṣẹ sì ń bẹ lẹ́nu wọn. Ẹ̀yin lè rò pé kò sàṣẹ lẹ́nu wọn ni, ṣùgbọ́n àṣẹ sì ń bẹ lẹ́nu wọn. Ẹ jẹ́ ká jẹ́ kó gun omi, ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀. Mo bẹ ẹnikẹ́ni, mo rọ̀ wá pátápátá, àti arákùnrin tí wọ́n ń ṣe program tí wọ́n tún sẹ̀ndẹ̀ lónìí, tí wọ́n sọ pé àwọn ìfẹ̀sí ọba yẹn ẹ sì mẹ̀dọ̀, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀, ẹ jẹ́ ká jẹ́ kó gun omi, ẹ jẹ́ ká gbájúmọ́ tó bá wa gẹ́gẹ́gẹ́. Fúlàní tó ti pààyàn lónìí ní àlù, ṣé àlù níbẹ̀ ni ní Ogun State, wọ́n tún ti pààyàn. ẹ jẹ́ tó yẹ ká gbájúmọ́ lélẹ́yìí, ohun tó yẹ ká mójútó ní, ohun tó yẹ ká mójútó rèé, tí a ò fi ní kó rẹ̀wẹ̀sì ọkàn bá ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí. Torí nígbà tá a bá ti ń tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí jù, a ó padà wá kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá olóyè Sunday Igboho débi wípé tá a fẹ́ kó ṣe gan kò wá nílé ṣe é. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀, ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí pátápátá, ká jọ̀wọ́ ẹ̀ pátápátá, kẹ́nìkan ó sì mọ̀ mẹ́nuba mọ́, ká má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́, kí ìlọsíwájú kí ó lè bá ohun tí à ń jà fún, kí orílẹ̀-èdè Oòduà kó lè tètè wá sí ìmúṣẹ. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò sì dúró tì wá. Ààbò àti ìṣọ́ Ọlọ́run yóò máa bẹ lórí ẹnikẹ́ni kí n lórí ẹnì kankan wa. Bẹ́ẹ̀ mo padà sórí ọmọ Wàsíù Àyìndé Dámì. A ò rí ọmọ náà blame, torí wípé kò mọ tí wọ́n ń pè ní ìyà, bẹ́ẹ̀ kò sì mọ tí wọ́n ń pè ní Boko Haram, kò mọ tí wọ́n ń pè ní kidnapper, bẹ́ẹ̀ kò sì rírí. Àmọ́ máa rọ bàbá ẹ̀ kí bàbá ẹ̀ ó jọ̀ọ́, kí wọ́n dákun dábọ̀, kí wọ́n jẹ́ kí ọmọ ọ̀hún, kí wọ́n jẹ́ kó travel, kó wọkọ̀ láti Èkó lọ sí Ìbàdàn, kó lọ kó bọ̀. Ká wá wò bóyá tó Fúlàní bá tẹ̀, bóyá á yí ẹnu padà sí ayé gbogbo ọmọ Oòduà tó bú. Mo sì wá rọ̀ ọ́ tó bá ń gbọ́ mi, tí fídíò yìí bá dọ̀dọ̀ ẹ̀, ẹ sọ fún o, ẹni kó padà lọ kọ another write up míì kó fi túbá, nítorí wípé tí ò bá túbá iná ìsinsìn a máa jóni lẹ́ẹ̀mejì o. Ọ̀rọ̀ tó sọ yìí ó fi pamọ́ ni o, ó fi pamọ́, ó sì ń bọ̀ wá jẹ jáde, torí pé bàbá tó bí gan mi ò kò ránṣẹ́, nígbà bẹ́ẹ̀ sì ránṣẹ́, ara àwọn dandan náà bẹ́ẹ̀ ebó náà pé Fúlàní rán níṣẹ́. Àmọ́ kọ́mọ náà ò sì mẹ̀dọ̀. Gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ilẹ̀ Oòduà kó wá sí ìmúṣẹ, gbogbo ẹ̀dákẹ́dá tí a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde tó wá sọ wípé orílẹ̀-èdè Oòduà yìí tó ní kò ní wá sí ìmúṣẹ látàrí tí àwọn òbí ẹ̀ rí, tàbí táwọn gan rí, tàbí àǹfààní táwọn ń rí níbẹ̀ tí àwọn majority ò rí, tí wọ́n sọ pé Oòduà yìí ò ní lọ, kì bá àjọ olóṣèlú, kì bá sì jáwọn ọba yìí náà ni. Bẹ́ẹ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ àwọn máa wọ́ wọn bọ̀ wálẹ̀, ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ ó padà yọ̀yìn. Gbogbo ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ kí Oòduà nation, tí ò bá ti fẹ́ kó dúró, ẹ ó padà ṣubú o, ilẹ̀ ó sì padà yọ̀yìn, nítorí wípé ó tó gẹ́ alùbàtà ìdárin, òun náà lórí tá ń kọ. A lè bá àbá ìka tún máa jìyà nílé abínibí wa, nílé àwọn bàbá wa, ẹrù tún máa bà wá, kólókó má lè roko, kólódò kó má lè rodò, kọ́lọ́nà ó má lè rọ̀nà, ká fẹ́ rìn láti bùsọ̀ kínní sí bùsọ̀ kejì, kó wá dogun, kó di wàhálà, kó di ọ̀tẹ̀, ẹrù sì máa bani, kéèyàn ó má lè rán ọmọ ẹ̀ níṣẹ́ pé dákun ló bá mi ra nǹkan wá lójúde, ẹrù ó sì máa bà á pé ó ṣeé ṣe kọ́mọ náà má padà wọlé mọ́. Ẹ rí i pé a ti ń gbé nínú ewu, a ti ń gbé nínú wàhálà. Kìkì Elédùmarè ọba kó dákun kó gbà wá. Ọba àrà òun náà sì ni Ọlọ́run. Gbogbo wa pátá òun la jọ máa ja ìjà yìí, tí a ó sì já ní àjàṣẹ́gun àti ní àjàyè.
mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ mi lónìí ẹ dákun bá mi ṣe ètò yìí mo kí gbogbo wa pátápátá ó ṣeéṣe kí n má lè dárúkọ ní alẹ́ yìí torí mo fẹ́ ṣe ètò tòní ní kánmọ́kánmọ́ ni gbogbo ẹ̀yin tí wọ́n ń wò lójú ètò yìí látòrí mọ́mí wa Ṣóbọ̀wálé Amos wọ́n ní ẹ kú ètò olóòtú Adédìméjì Ọbágúnlù wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò olóòtú bẹ́ẹ̀ ni Akínlábí Ọpẹ́yẹmí Àrẹ̀sà wọ́n ní àwọn náà ń wò wá wọ́n ní ẹ kú ètò Oòduà gbè wá ẹ ṣé gan ni púpọ̀ àti gbogbo yín tí ẹ ń darapọ̀ mọ́ wa ẹ dákun ẹ tún máa bá wa ṣí àètò yìí a ti sọ fún yín o pé kí ẹ dẹ̀yìn lẹ́yìn wa gbogbo ẹ̀yin ọ̀tá ilé pátápátá. Afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́ tí ewúrẹ́ bá bẹ ojú wẹ̀yìn á bu èpè fún elépè. Ẹ jọ̀wọ́ ojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́. Bí àgùntàn tó bá bojú wẹ̀yìn á dá èpè padà sí orí elépè. Ewúrẹ́ bá bojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́. Àgùntàn bá bojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́. Ọ̀tá ilé ọ̀tá òde dẹ̀yìn lẹ́yìn gbogbo ọmọ Oòduà pátápátá ẹ jẹ́ kí a sọ fún pé kí ọ̀tá kí ó dẹ̀yìn lẹ́yìn gbogbo wa pátápátá yálà ọ̀tá tí a fojú rí tàbí eléyìí tí a fojú rí ọ̀tá tí a mọ̀ tàbí eléyìí tí a ò mọ̀ ẹ jẹ́ ká sọ fún wọn wípé kí wọ́n ó dẹ̀yìn lẹ́yìn wa torí pé ọmọ aládé ni wá ìmọ̀ ọ̀tá bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ jọ lórí wa kí gbogbo ọ̀tá adénimádẹ̀yìn kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa kí ilẹ̀ Oòduà kó lè wá sí ìmúṣẹ kí orílẹ̀-èdè Oòduà kí ó lè di tí a ó gbà pẹ̀lú ìrọ̀rùn láì ta ìtàyẹ̀ sílẹ̀ ó ṣeé ṣe fún wa láti gbà á ẹ wá jẹ́ kí n fi àsìkò yìí sọ fún wa o pé iṣẹ́ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò campaign àti awareness eléyìí tí a ti ń polongo ẹ̀ léléyìí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tí a ó gbé jáde tí a ó máa ṣe káàkiri gbogbo agbègbè sí agbègbè ní ojúlé sí ojúlé bẹ́ẹ̀ iṣẹ́ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní báyìí nígbà tí ètò náà tó bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu a fẹ́ kí ẹ̀yin èèyàn kí ẹ dákun ẹ jọ̀ọ́ kí ẹ darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ forúkọ sílẹ̀ fún volunteer torí à ń wá àwọn ènìyàn tí a lò ò lò yín láti pé kí ẹ lọ jà a ò lò yín láti pé kí ẹ lọ gbébọn a fẹ́ lò yín láti pé kí ẹ bá wa dá sí ètò yìí yálà kí ẹ bá wa pín handbill fún àwọn ìyálọ́jà àwọn ọmọléèwé tàbí kí ẹ bá wa pín tí a mọ̀ sí nylon tí wọ́n fi máa ń ta gàrí nylon tí wọ́n fi ń ta èlùbọ́ nylon tí wọ́n fi ń ta ata tí ẹ ó bá wa pín fún gbogbo àwọn ìyálọ́jà pátápátá a nílò àwọn wọ̀nyí tí wọ́n lè bá wa ṣiṣẹ́ Yorùbá sì ní ẹnu ìfò wọ́n ní kí ìpín yàmùyàmù ṣùgbọ́n ẹ má rò pé bóyá a ní nǹkan kan tí a fẹ́ fún yín a fẹ́ kẹ́ ẹ ṣe ti ìfẹ́ ti wípé ẹ nífẹ̀ẹ́ ìlú yín ẹ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yín ẹ sì fẹ́ kí ìran Oòduà kí a bọ́ lóko ẹrú eléyìí tí a ṣe ń pariwo ti ẹgbẹ́ YNL Yorùbá Nation Now Yorùbá Nation Now Yorùbá Nation Now eléyìí tí wọ́n gbé sílẹ̀ bẹ́ẹ̀ ìkéde àti ìtanijí ó ti ń lọ lọ́wọ́ ní àwọn ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n a tún rọ gbogbo ẹnikẹ́ni tí ó bá wù nínú àánú ẹ̀ tí ó fẹ́ bá wa dá sí ohun tí à ń sọ yìí tó fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ wọ̀nyí tí ó fẹ́ fi ara ẹ̀ jìn fún wa láti bá wa dá sí tí ó fẹ́ mọ̀ wípé òun ṣetán láti dá sí tí ó ń lọ nílẹ̀ Oòduà yìí tó fẹ́ wò pé Oòduà ní ẹ̀mí òun ní ara òun ní arọ ẹnikẹ́ni ẹ dákun ẹ dábọ̀ tí ẹ bá mọ̀ pé ẹ ṣetán láti darapọ̀ mọ́ wa
láti bá wa pín àwọn áńbìlì wọ̀nyí, láti bá wa pín àwọn nǹkan wọ̀nyí, láti bá wa pín káàkiri ní gbogbo ibi tí a fẹ́ jẹ́ kí ọwọ́jà ẹ̀ kó dé, tí ẹ ó sì fi tọkàntọkàn tí ẹ ó fi bá wa ṣe. Àrọ ẹnikẹ́ni kó dábọ̀, ẹ wo nọ́mbà tí ó wà ní ojú móhùnmáwòrán yìí, ẹ dákun, ẹ lè dákun ẹ dábọ̀, ẹ lè fi orúkọ yín tàbí nọ́mbà yín ẹ lè fi ránṣẹ́ sí wa, ẹ dákun ẹ fi ránṣẹ́ sí wa. Níbẹ̀ ni a ó ti máa ṣàlàyé fún wa àwọn ohun tó yẹ kí ẹ ṣe, àwọn ohun tí a nílò yín fún àti àwọn ohun tí a fẹ́ kí ẹ bá wa ṣe. A ò nílò yín o láti gbébọn, gẹ́gẹ́ bí torí wọ́n ní Yorùbá, wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tí a ò bá là á kò ní yé yín, kò ní yé ni. Ẹ rí pé a sọ pé the road to Yorùbá nation, ọ̀nà wo òun náà ni a lè fi gbára wa kúrò ní ọwọ́ oko ẹrú eléyìí tí a wà, ọ̀nà wo òun náà ni a lè fi gbára wa kúrò ní ọwọ́ oko ẹrú eléyìí tí a ń bẹ nínú ẹ̀ báyìí. Òun náà ni pé kí a create tí wọ́n ń pè ní awareness láti grassroot dé grassroot. Òun náà ni pé kí a create awareness kí ti ọmọdé tó lórí tẹlẹ́mù kí wọ́n ó sì gbọ́ nípa wípé kí ni ohun tá a gbé dání, kí ni tá à ń tà, ohun tí a ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni bí ìran Oòduà bí wọn yóò ṣe bọ́ lóko ẹrú, òun náà ni bí ìran Oòduà bí wọn yóò ṣe bọ́ ní ọwọ́ amúnisìn, òun náà ni bí ìran Oòduà bí a ó ṣe bọ́ kúrò ní ọwọ́ àwọn Fúlàní ajínigbé àti apani yìí. Kí wá ní àwọn tí a ti là sílẹ̀? Ẹgbẹ́ tí a ń pè ní YNN, a ò lè pè wọ́n ní ẹgbẹ́, ṣùgbọ́n wọ́n jẹ́ platform tí ó ń sojú gbogbo ọmọ Yorùbá nílé àti lóko, ní ilé àti lóko tí mo sọ ni pé nílé àti ní ẹ̀yìn odi, wọ́n ń sojú ọgbọ́n Yorùbá. Bẹ́ẹ̀ YNN yìí ìjọ tìrẹ ni, ìjọ tèmi ni, a dá sílẹ̀ nítorí tiẹ̀, a dá sílẹ̀ nítorí tèmi, láti wípé kí ọwọ́ àwa méjèèjì kí ọwọ́ wa ṣe kíni o, kí ó lè tó etí, láti pé kí a sùn kí a sì hanrun láì ní bẹ̀rù. Bẹ́ẹ̀ ni kí a roko kí a dáko ká tún padà wálé. Bẹ́ẹ̀ òun náà níṣẹ́ tí YNN oníṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní pẹrẹwu báyìí, débi pé ó kàn kù kí a rí àwọn ènìyàn tí wọn yóò tún kún wa lọ́wọ́, tí wọn yóò tún ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí ètò náà kí ó ṣeé ṣe dé ojú àmì, láti lè jẹ́ kí iṣẹ́ tí a gbé dání kí ó ní àṣeyọrí rere, kí a sì lè yinra wa wípé káàbọ̀ kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. Ìdí nìyí tí aṣèrànwọ́ lórí tẹlẹ́mù tí a bá rí ẹnikẹ́ni tó ní èèyàn tí ó lè darapọ̀ mọ́ wa, tàbí tó ní èèyàn tí wọ́n lè fira wọn sílẹ̀ láàrin ọjọ́ 2 sí ọjọ́ 3 láti bá wa pín àwọn áńbìlì, arọ̀ yín nítorí tọlọ́run, ẹ dákun ẹ kàn sí mi lórí nọ́mbà tí ó wà nísàlẹ̀ ètò yìí, kí ẹ jẹ́ kí a jọ sọ àsọyé pọ̀. Bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìwòwò ìwòrìwò, ohun tí a bá dìjọ wò wọn ní gúngún òun náà ni ó máa ń gún. Aburú kò ní kàn wá, orílẹ̀-èdè Oòduà yóò di mímúṣẹ. Bẹ́ẹ̀ a ó gba ilẹ̀ Oòduà láṣẹ Èdùmàrè. Ọ̀nà wo náà lágbàgbà o, kì í ṣe gbogbo wa òun náà ni a lè sọ pé bóyá pé a fẹ́ gbébọn. Táwọn kan bá ti ń ṣètò ológun tí àwọn Sunday Igboho ń ṣe lọ́wọ́lọ́wọ́ sìn, mo kí wọn kú iṣẹ́ takuntakun. Tí ìbá tún sọ pẹ́lọpẹ́ wọn ni, ó ṣeé ṣe kí Fúlàní kí wọ́n tún ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n látàrí tí wọ́n ti ṣe ní Gàngán àti ní Ogun State, ó jẹ́ kí wọ́n tún dínkù díẹ̀ ní o, torí pé a tún gbọ́ wípé wọ́n tún lọ sí Gàngán ní ìjẹta láti tún lọ bẹ̀rẹ̀ sí ní sá àwọn èèyàn ní àdá. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run yóò fún wa ní ogun náà jà ní àjàyè, kí a má wá jẹ́ kí ogun àtẹ̀yìntọ̀ ká má jẹ́ kí ó ja ìran Yorùbá. Ẹ jẹ́ kí a ṣera wa lọ́kàn, ẹ jẹ́ kí a ṣera wa ní òṣùṣù ọwọ̀, ẹ jẹ́ kí a ṣera wa ní ọ̀kan ṣoṣo. Yálẹ̀ ẹni tó tẹ̀lé wa àbáwọn tí wọn ò kàn tiẹ̀ ṣe ti wa, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. A rí wọn ká tó bẹ̀rẹ̀, a bá rí wọn ni tí wọ́n bá ní ìwúlò, tó bá jẹ́ pé wọ́n bá ní ìwúlò tí wọ́n fẹ́ ṣe inú ayé wa ni, a ò ní bẹ̀rẹ̀, a máa dúró dè wọ́n. Ṣùgbọ́n nígbà tá a ti dúró dè wọ́n, tí a ò ti gba àṣẹ lọ́wọ́ wọn, tí a ò ti kà wọ́n kún, wọn ò ní, a ò nílò ká ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé wọn à darapọ̀ mọ́ wa àbí wọn à ṣe kinní kan mọ́. Ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn tiwa lọ. Ẹ jẹ́ ká máa bá eré àníyàn tiwa lọ, kí Ọlọ́run àti ilẹ̀ Elédùmarè kó sì tì wá lẹ́yìn. Torí wípé tá a bá pè wọ́n sí, tá a bá wa dá sí, ó ṣeé ṣe kí wọ́n tún wá jẹ́ fìrìhàwó náà gan, tí ó tún padà da iṣẹ́ tá a ti ṣe tí wọ́n tún padà dá sínú omi.
àmọ́ nígbà tá a ti pè wọ́n dání tá a ti pè wọ́n sí tá a ti fi wọ́n sí láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ á yọ̀ǹda wọn ẹ jẹ́ káwọn sì máa ṣe tiwa lọ ká sì máa bẹ lọ́ọ́ bá ṣe ń ṣe ká sì tún máa tẹ̀lé. Yorùbá wọ́n ní pátápátá là á fọ́jú kùtàkùtà là á dẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tán ìjà ló máa ń dálẹ̀ tó bá ti lè ṣepin ẹ jẹ́ kó ṣepin tó bá ti lè ṣẹ̀jẹ̀ ẹ jẹ́ kó ṣẹ̀jẹ̀ níwọ̀n ìgbà tá a ti pè wọ́n sí níbẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ àtúntún ńlá wọn akúnkún dáwọ́ tó kàn lè máa sọ wọ́n ń jẹnu wọn níyà ni torí pé a ò recognize wọn a ò sì rí wọn gẹ́gẹ́ bí olórí a ò sì rí wọn gẹ́gẹ́ bí adarí wọn ò sì lè stop tá a ti bẹ̀rẹ̀ yìí this is not going back. tó Oòduà yìí kò sí ẹnikẹ́ni tí ó lè sọ wípé ká padà sẹ́yìn àti ìbẹ̀rẹ̀lẹ̀ àti bẹ̀rẹ̀ a ò dẹ̀ ní padà sẹ́yìn kò dẹ̀ tí ìṣẹ́ tó máa sọ pé òkè níbi tẹ́ ẹ ṣe lè ó yẹ stop kò tí ì sọ ń tọ̀hún wọn àti bí onítọ̀hún so látàrí ìdí èyí ẹ jẹ́ kí wọ́n ní ẹ má jẹ́ kí á wo ariwo ọjà ẹ má ṣe jẹ́ kí á wo ariwo ọjà ẹni tí à ń bá nájà òun náà ni kí ẹ jẹ́ kí a máa wò ká lè tètè débi tá à ń lọ ká má bàa rí ìdádúró tàbí ìdákọsẹ̀ tàbí ìgbéniṣubú kankan lọ́nà wa ká má bàa rí ẹnikẹ́ni tí ó padà wá da àwọn iṣẹ́ tá a ti ṣe nù ká má bàa rí wọn nítòsí tàbí kí wọ́n má bàa múlé tì wá lẹ́gbẹ̀ẹ́ ìdí nìyí tí a ò ṣe gbọ́dọ̀ da ẹnikẹ́ni lóhùn ìdí nìyí tí a ò ṣe gbọ́dọ̀ fi àyè gba ẹnikẹ́ni bí kì í ṣe wípé kí á tẹ̀síwájú ní ohun tí àwọn gangan tí a gbé dání kí á tẹ̀síwájú nínú iṣẹ́ tí a gbé lọ́wọ́ kí á tẹ̀síwájú nínú ìlànà eléyìí tí àwa tí à ń tẹ̀lé kí á sì máa fi àṣẹ àti Elédùmarè ọba tó ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa ká máa fi ṣe àtẹ̀gùn kí ó sì máa tẹ̀lé wa lọ. Ọlọ́run àánú o ọba tó ní kọ́kọ́rọ́ ayé tó ń ṣí tó ń tì í tó ń dé yóò máa tẹ̀lé gbogbo ọmọ Oòduà níbikíbi tí ẹ bá wà. Bẹ́ẹ̀ àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ òun náà ni yóò fi rù ú tí a bá rẹ́nikẹ́ni tí ó fẹ́ ṣẹ́gi bú lérí gbogbo ẹ̀yin tí ẹ ń jà fún ìran Oòduà ó bẹ̀rẹ̀ látòrí Sunday Igboho lérí gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó tira pátápátá onítọ̀hún yóò fi ọmọ ẹ̀ di yóò fi ara ẹ̀ di ó gángan yóò fi ẹbí àti mọ̀lẹ́bí ẹ̀ wọn ó fi di aburú nìkan gbogbo wa o bẹ́ẹ̀ ìbànújẹ́ òsì nìkan wá ẹ jẹ́ kí a jọ darapọ̀ mọ́ ètò yìí eléyìí tí a gbé dání tí a pè ní YNN láti lè ran ara wa lọ́wọ́ láti lè jẹ́ kí ọ̀rọ̀ Oòduà yìí láti lè jẹ́ kí ó tètè ṣeé ṣe fún wa láti lè jẹ́ kí ọ̀rọ̀ Oòduà yìí láti lè jẹ́ kí ó bọ́ sí fún wa á rọ ẹnìkọ̀ọ̀kan wa ohunkóhun tí ẹnìkọ̀ọ̀kan wa bá ní nípa láti lè fi ṣe ìrànlọ́wọ́ ẹ jẹ́ kí a fi ṣe kí a sì ṣe ká mọ̀ pé a ṣe tinútinú a ṣe ti ọkàn tọkàn kò dẹ̀ sí tẹ́nìkọ̀ọ̀kan wá ṣe eléyìí tí ó gbé ohunkóhun tí a bá ṣe a ṣe pamọ́ ni ohunkóhun tí a bá wù níwà a wù pamọ́ ni ohunkóhun tí a bá sọ lọ́rọ̀ a sọ pamọ́ ni nítorí wípé wọ́n sì ń bọ̀ wá wú jáde lọ́jọ́ kan torí pé òní la rí kò sí ẹnikẹ́ni nínú wa tí ó lè sọ bí ọ̀la ó ṣe rí gbogbo wa pátápátá òun náà ni à ń gbàdúrà pé kí ọ̀la wa kí ó sùn kó dáa ju òní wa lọ àwọn tá a sì ń ṣe yìí à ń ṣe sílẹ̀ fún àwọn ọmọ wa nítorí wípé ọmọ náà òun náà ni ẹ̀yìn wa ọ̀la à ń ṣe kalẹ̀ fún àwọn ọmọ wa ni nígbà tí àwọn òbí tó bí àwọn òbí tó bí wa tí wọ́n ti kùnà láti gbà wá kúrò lọ́wọ́ ẹrú tí àwọn òbí tí wọ́n tún bí wa táwọn náà tún kùnà láti gbà wá kúrò ní oko ẹrú kò wá yẹ káwa gan tó wá kùnà láti gba àwọn ọmọ wa kúrò ní oko ẹrú ìdí nìyí tí èmi àti rẹ ṣe ní ipa pàtàkì tí a gbọ́dọ̀ kó nínú ọ̀rọ̀ Oduduwa nation yìí ìdí nìyí tí èmi àti rẹ ṣe ní ipa pàtàkì tí a gbọ́dọ̀ kó nínú bí Oòduà nation yóò sì wá ṣe ìmúṣẹ ó lè jẹ́ pé nígbà tí ìwọ bá dá sí gan ó ń lọ̀nà ó là á ó lè jẹ́ pé nígbà tí èmi bá dá sí ó ní a ó rójútùú ó lè jẹ́ pé nígbà tí ìwọ gan bá gbìyànjú àwọn nǹkan kan sí nǹkan kan òun náà ni ọ̀nà Oòduà yóò là tọ́lọ́mú sì sáni sí eléyìí ni mo fi ń sọ fún ọ wípé ìwọ gan nípa tó lè kó ìwọ gan nígbìyànjú tó gbọ́dọ̀ ṣe mọ́kàn tí ikú sí ẹ má jẹ́ ká sọ wípé ìjọba táwọn wò yìí ó fẹ́ lọ náà ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ ká yé ronú bí ẹni tí ò ní dọ̀la
jẹ́ ká ronú bẹ́ẹ̀ tó jẹ́ pé a ti wò pé àwọn ìgbésí ayé wa yìí ọwọ́ àwọn olóṣèlú la kó sí, ọwọ́ àwọn ìjọba yìí ló wà. Bí ìjọba kan bá dé, a tún máa fi ọdún, a ó máa fi yin ọdún ni, a ó máa fi ìjọba yin ìjọba ni. Kí ló dé táwa gangan ò lè fi ọwọ́ ara wa ká fi yí kinní padà? Ṣebí Àlùkùránì kan sọ, ó ní tí o bá rí tọ́kàn rẹ bá kọ̀, ó ní ká fi ẹnu kọ̀ ọ́, ó ní tí ẹnu ò bá ṣe kọ̀ ọ́, wọ́n ní ká fojú kọ̀ ọ́, tójú ò bá ṣe kọ̀ ọ́, wọ́n ní ká fara kọ̀ ọ́, tára ò bá ṣe kọ̀ ọ́, wọ́n ní ká fọwọ́ kọ̀ ọ́, tó wọ́n ní ká tún wá fi ẹnu wa ká fi kọ̀ ọ́. Ẹ jẹ́ ká jọ gbogbo ara kọ kí ni pé aláwa ò ṣe mọ́ o lórin tá ń kọ. A ò ṣe mọ́ kí wọ́n fi wálẹ̀ tí Fúlàní wá sọ pé àwọn làwọn ni wọn Nàìjíríà. Ní kí wọ́n má gbà wá gán ṣetán láti fi Nàìjíríà lẹ̀ fún wọn. Ṣetán láti fún wọn ní Nàìjíríà kí wọ́n ṣàṣọ pé káwọn máa lọ. Tá bá ti ní káwọn máa lọ kò síkè náà, a ò bá wọn jà sí kí wọ́n dẹ̀ máa jẹ́ Nàìjíríà wọn lọ, káwọn dẹ̀ máa jẹ́ Oduduwa nation, Biafra máa jẹ́ Biafra nation, àwọn Middle Belt náà máa jẹ́ tiwọn. Toro dá mi lójú pé tí Nàìjíríà bá pín lónìí, a ò lè pín sí mẹ́ta o. At least that country will divide to 3, at least maybe 4 or 5. Tí n bá bù kéré jù, that country will divide to 4 or 5 country. Because everybody is tired of this Fulani X-Men. We are tired of the Boko Haram. Can you imagine? Nígbà tí military tí wọn ò bá lè locate ibi táwọn bandits yìí wà. Are we all Nigerian? Ṣé Nàìjíríà kan náà jọ ní gbogbo aṣáájọ wà Nàìjíríà ní ṣá? Nígbà tí military tí wọn ò bá lè locate ibi tí àwọn bandits wà, tó wá jẹ́ wípé Islamic cleric or a leaders have a God láti bá wọn ṣe meeting papọ̀ tí wọ́n sì dúró sílẹ̀ pẹ̀lú ìbọn wọn lọ́wọ́. What are we talking about? Kí wá ní tá à ń sọ? A ò sí ní Nàìjíríà, àwọn wọ̀nyí náà ni wọ́n ń gba ransom fún àwọn wọ̀nyí, fún wọn. A ò dẹ̀ sọ sí Nàìjíríà, àjọ sí Nàìjíríà kan náà. Gùnmá máa sọ̀rọ̀, ó sọ wípé àwọn tí wọ́n ń jà fún agitation Oòduà àti Biafra, they are all the same Boko Haram. Can you look at that man? Is it Nigeria? Is it Oòduà nation? Was he killing? Àwọn tí wọ́n ń jà fún Oòduà nation ṣé wọ́n ń pààyàn? Àwọn tí wọ́n ń jà fún Biafra ṣáwọn náà ń pààyàn? Ìyàtọ̀ wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta. Ìyàtọ̀ wà láàrin A, B, C. Bọ̀ kí làwọn Fúlàní torí àwọn Fúlàní àtàwọn Hausa yìí torí pé wọ́n ti kú lọ́pọlọ, wọn ò nírònú, wọn ò kàwé. Ọpọlọ wọn dorí kodo. Ṣé bẹ́ẹ̀ gbọ́ ilé tó jẹ́ contest fún president election, last president tó contest. Yàrá àkílórúkọ tó sọ wípé to herd a cow is more profit than cryptocurrency. Because Nigerian government wọ́n fẹ́ kí gbogbo wa ká ní lọ síwájú rárá àtọ̀. Sáwúsá mọ̀ nípa cryptocurrency ni wọ́n mọ̀ ń pẹ́. Awúsọ mọ̀ nípa Bitcoin. Olóòdù jẹ́ kí wọ́n sọ pé olóòdù jẹ́ kí CBN kí wọ́n sọ pé àwọn cancel Bitcoin, wọ́n cancel cryptocurrency. Because that is where you can save your money. The government don't have any access to that. Bitcoin, cryptocurrency is a decentralized, and it's a decentralized, and it is being run by blockchain, which is mean no government in the whole world have access to your money. It's decentralized. You have access to your money. It is very valuable. You can spend it in anywhere. You can spend it in anywhere throughout the world, both the local and international. And your money is safe. Your money is safe. Nobody, I said it, no government have the right over your money. Even though you have billions of naira in the cryptocurrency, nobody have the right over it. Even if you don't see any. That is why to take one block. Because it's easy for the Nigerian government. This person account has been froze before because it's supporting NSAS. Only a froze individual account, but no government can froze cryptocurrency account. And they have seen that is where people can be liberated. That is where people can be free from the, because intimidation, frustration, oppression, and so on and so forth. That is how a common citizen can be free from Nigerian government. Ọ̀nà
tí common citizen tí a lè gbà free lọ́wọ́ government nìyẹn tẹ́bi pé wọn lè rí àkáǹtì wa froze when we are using cryptocurrency. They cannot be able to froze our account. They don't have the right to our account. Wọn ní right sí àkáǹtì wa. Bẹ́ẹ̀ ni wọ́n sì lè froze àkáǹtì wa. Bẹ́ẹ̀ sì ni agbára wọn ò ká àkáǹtì wa. Wọn ò sì lè ṣe nǹkan lérí àkáǹtì wa because it is our own personal account and it is being run by cryptocurrency. They don't have the right over it because it's very decentralized. Your money will be intact. Nothing will happen to your money. What you just need is just to have your wallet, your wallet in your phone. You can move with millions of dollars, millions of naira. You can move to anywhere without even having it in your pocket. It can only be in your phone. And then wherever you wanted to spend it, you spend it by your code. And then they will receive it and they will give it a lot immediately. You can use it for transaction. You can send it to your wife and children. You can send it to everybody. You can use it to buy something in a mall. As easy as it is. But our government here rí wípé tí àwọn ò bá cancel cryptocurrency, àwọn ò lè rí account froze mọ́. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé àwọn tó máa liberate from keeping your money to your bank and the bank will be using it for a business and they will not give you a profit and at the end of the month they will still charge you for the maintenance. People are diverting their money into cryptocurrency. That is the reason why the Nigerian government said they ban cryptocurrency. They are very stupid. When you talk about a stupid of the highest order, that is that country called Zoo. That country called Zoo country. It is a stupid country so far. A country that doesn't want their citizens to be grow. Wọ́n fẹ́ ká ní lọ síwájú. Wọ́n fẹ́ ká jẹ́ èèyàn. Wọ́n ò fẹ́ ká dà. Wọ́n ò fẹ́ ká lọ. Wọ́n ò fẹ́ ká kàn tiẹ̀ rí ọwọ́ tì bẹ̀rù dèbò tá máa rọwọ́ tì gbàpò. This shows a kind of government that we are on. This shows a kind of leadership. Báwọn jà pé wọ́n ṣe ń kówó jẹ. A tún ní a fẹ́ liberate ara wa. We want to go on our own. Wọ́n tún wá níbẹ̀ ẹ̀kọ́ àlè lọ. Wọ́n sì pè fún wọn ní àbórí wọn burú mọ́tilẹ̀. Àbájẹ́ wọn fẹ́ bàjẹ́ mọ́tilẹ̀. We are determined as a youth. We are determined as a Yorubas. Nobody kò tí ì sí ẹnikẹ́ni tó lè stop wa bí kábí Oduduwa nation má dúró. Nobody, no. Kò tí ì sí ẹnikẹ́ni tó lè dá wa dúró pé Oduduwa nation tá ń jà fún yìí o, a ò ní rí gbà. I've never seen the person. Unless it will come to a bloodshed. But we don't pray for that. Force mature. Tó bá ti expire at least on the 12th of this month. Then we will know the next step. Òun la ṣe ń rọ ẹnikẹ́ni nínú wa pé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má ṣe kọ etí ikún sí àwọn nǹkan wọ̀nyí tí a fi síta yìí. Kì í ṣe ohun tí ẹ lè kọ etí ikún sí. Kì í ṣe tẹ́lẹ̀ sọ wípé kò kàn mí. No. It is your responsibility. It is my responsibility. It is our duty. Let us carry out our obligation to make sure that we leave that country and we move to a joyful and a peaceful country called Oduduwa nation. Ṣé yóò fẹ́ bọ́ lóko ẹrú ni? Ó ṣe bírẹ léèrè. Wàá kọ́kọ́ jókòó wá bírẹ léèrè pé níbo ló ń lọ, níbo ló ti ń bọ̀, níbo ló ti dé dúró. Ìdí nìyí tí ẹgbẹ́ tí a mọ̀ tí a lè sọ wípé a pè wọ́n ní platform tí wọ́n dìde láti ran olúkúlùkù wa lọ́wọ́, tí wọ́n dìde láti jà fún ìran Odùduwà. A pè wọ́n ní 1NL. Yoruba Nation Now. Yoruba Nation Now. This platform is calling you to join. Come and join this platform. A nílò volunteer. A dẹ̀ tún nílò sponsor. Àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ láti bá wa pín àwọn handbill. Àwọn tí wọ́n lè ràn lọ́wọ́ láti bá wa print àwọn handbill, láti print ẹ̀ fún wa free of charge. A ò ní kí ẹnikẹ́ni kó mú wá o. A ò sì béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n tá a bá rí ẹnikẹ́ni tí Ọlọ́run bùkún ní agbára, tá a bá rí ẹnikẹ́ni tí Ọlọ́run bùkún ní financial institute tó lè ràn wá lọ́wọ́ tó lè bá wa print àwọn handbill yìí, a ó fún yín ní sample, ẹ bá wa pin, ẹ bá wa print ẹ̀, ẹ dẹ̀ sọ fún wa ìgbà tá a máa wá gbà á, á dẹ̀ lọ gbà á dẹ̀ yìnyín pé ẹ ṣe gan-an ni. Gbogbo alájọ gbọ́dọ̀ jà
sí gbígba Oòduà yìí, àtọmọdé àtàgbàlagbà, àtọkùnrin àtobìnrin, àtonílé àtàlejò, òun la gbọ́dọ̀ jí gìrì sí gbígba Oòduà yìí. Òun la gbọ́dọ̀ jí sí gìrì gbígba ara wa kúrò ní ọwọ́ oko ẹrú. Gbogbo apáta la gbọ́dọ̀ jọ jí sí gìrì pé kíní yìí kíní mi ni, ó yàtọ̀ sí kíní yìí kíní wa ni, kíní yìí kíní wa ni. Ohun tá ń jà fún yìí tèmi àti ẹni, ohun tí a ń béèrè fún yìí tèmi àti ẹni. Yorùbá wá ní kíṣu tó jiná agúnṣu lódó, kágbàdo tó dẹkọ àlọ̀ wọ́n papọ̀ kó tó dóúnjẹ kọ́mọ tó wáyé balẹ̀ fi panu. A ò gbọ́dọ̀ sojo, bẹ́ẹ̀ sì ni ẹ̀rù ò sì gbọ́dọ̀ bà wá láti jà fún ẹ̀tọ́ wa, láti jà fún ohun tó yẹ ká jà fún, láti jà fún ohun tó tọ́ sí ìran èmi àti rẹ. Nígbà tí a bá ń bẹ̀rù, tá a bá ń sojo, àwọn wo gan ló fẹ́ bá wa jà á? Wọ́n ní kíní rẹ ni, ó ní ó ń loko, ó ní ó ń lodò. Ǹjẹ́ tó bá toko tó bá tolòdé, ṣó ò ní padà wá bá ni, wá padà wá bá. That is why tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ jókòó kájọ jàjà yìí, kájọ support gbogbo ara wa. Àwọn tó tún wá ń jà ẹ jẹ́ ká support wọn. Ẹ má jẹ́ kí a fi ẹnu bà iṣẹ́ tí wọ́n ti ṣe jẹ́. Ẹ má jẹ́ ká tún fi ẹnu bà iṣẹ́ tí wọ́n ti ṣe jẹ́. Arábìnrin kan tó pe rẹ̀ ní blogger, tó náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tó sọ̀rọ̀ àlùfànṣá, tó ń sọ̀rọ̀ Sunday Igboho, tó pè ní tọ́g. Ẹ bá sì mẹ́dọ̀, ẹ lọ sí mẹ́dọ̀. Ní South Africa tẹ́ wá yẹn, ẹ máa bọ̀ wá Nàìjíríà kẹ́ wá gbé Nàìjíríà kẹ́ wá wò ó. Bóyá wọn ní fàdí yín ya pẹ̀lú àwọn Fúlàní, ẹ máa bọ̀ sáré máa bọ̀ Nàìjíríà. Gbogbo ilé tí gbogbo wa kàn tí tá kàn àwọn tí ó kàn yín lọ́wọ́, tí ó kàn yín lẹ́sẹ̀ kàn wá ń dá sí pé tọ́ọ̀gì ni o, kíní kan ni o, kíní ipò wo ló wà láwùjọ. Ibi tí Sunday Igboho wà lónìí, tó bá wà ńbẹ̀ wá máa dúpẹ́ ni, torí pé orúkọ ẹ̀ ti wà nínú ìwé ìtàn tí ó sì lè parẹ́ láéláé. Kí lorúkọ tiẹ̀, níbo lorúkọ tiẹ̀ wà? Ohun tí Sunday Igboho ṣe tí ó nílè ké Sunday Igboho bá fi ń gbá mọ́ ilé tó ti fi sílẹ̀ ò lè parun, níbo ni tiẹ̀ wà? Tó sọ pé yẹn kan hooligans ni, tó ní tó ń ṣe yìí gan àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ wọn inú wọn ò dùn sí. Ṣé ìyàwó àtọmọ ẹ̀ wọ́n pè ẹ́, wọ́n wá sọ pé inú wọn ò dùn sí? Gbogbo yín wá ti rí avenue yẹn láti lè rí get more fewer. Ẹ ti wá rí avenue yẹn láti lè fi create more popularity. Òfo asán lórí asán, òfo lórí òfo, òmúlẹ̀ mọ́fo lásán onítẹ̀ gbé dání tẹ̀ ló fẹ́ gbé nǹkan dání. Just an empty. Ìgbọ́n tẹ́ ẹ bá ṣe sí orílẹ̀-èdè yín, ohun tẹ́ ẹ bá ṣe sínú ìran yín, ohun tẹ́ ẹ bá sọ sínú ibi tí a ti bí yín tí ẹ ti jáde, ohun láwọn máa ròyìn nípa ti yín. Ohun láwọn máa sọ nípa ti yín pé ẹ ṣe. Kódà níbi tẹ́ jẹ́ blogger, ó yẹ kẹ́ tún fi blogger yóò yẹ kẹ́ fi ran Oòduà lọ́wọ́ ni. Mi ò mọrúkọ arábìnrin yìí o, torí mi ò kì í wò wọ́n, mo kàn kàn sẹ́ni fídíò yẹn sí mi ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mọ́mí wa Chesterborg ni wọ́n ní wọ́n dá wọn lóhùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tún dá wọn lóhùn. Nígbà yẹn kébì náà fi tèmi kún un, because tí ẹ ò bá rí nítorí tí ẹ bá rí kankan sọmọ ó yẹ kẹ́ dákẹ́ ni. Tí ẹ ò bá rí anything sọmọ ó yẹ kẹ́ dákẹ́ ni. Nígbà tí ikú pa wọ́n ní gàngán, tí wọ́n ń ṣe wọ́n ní gàngán, ọba mélòó ló lọ bẹ̀? Gọ́fúnà mélòó ló lọ bẹ̀? Èèyàn wá lọ bẹ̀, ó lọ gba àwọn aráàlú ẹ̀ sílẹ̀. Ìwọ wá sẹ́nu yàn pẹ̀lẹ́pẹ̀ bó ṣe ní pọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ bí òkú pọ̀lọ́ yìí wá sọ yìí pé ìṣe hooligan. Ó wá ní Sunday Igboho pé ta ló ránṣẹ́. Ó tún ti rí another video mi lónìí tó sọ yìí pé ọba ẹ̀ máa tí wọ́n lẹ́kọ̀ọ́ gangan, tèmi náà wò pé ó ní pé àwọn ọmọ gangan wà nù wọn. Bẹ́ẹ̀ ó máa wà nù wọn. Èkó máa wà nù àlòkè àmọ́. A ò yẹ nìkan sí. Tá a bá rí ọmọ wa tó wà nínú wọn kó gbógun lọ. Káwá tó ní pé bí àwọn ọmọ wa wà ń bẹ̀ ká sì Fúlàní kalẹ̀ wọ́n sì máa pa wá. Wọ́n náà gbọ́n tí wọ́n sọ ni. Wọ́n délé yẹn wọ́n bá àwọn ọkọ̀ tí ò less than 15 million nínú èlò ní màálù ẹyọ kan. Èlò ní màálù ẹyọ kan. Ó wá jáde lanu kalẹ̀ oníyàn kan hooligans. Kí wá nìwọ? Ẹ̀yà sẹ́wọ̀ Canada yìí, oníyà ara yín. Ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n àgbàlagbà. Ìbá àgbàlagbà lákan tí ẹ pè é. Òpònú ayérada. Àgbàlagbà la pè yín.
but ẹ ponú ẹ yírada orí yín ti burú mọ́mí wa ẹ ń ṣe èrè because tẹ́ bá ṣe èrè ni àwọn ọ̀rọ̀ yẹn kò yẹ kẹ́ máa sọ lẹ́nu mo fẹ́ play fídíò yín ni o mo fẹ́ play fídíò yín tẹ ọ̀rọ̀ tẹ́ sọ mo fẹ́ play ẹ ni but kì í ṣe òní torí pé mo fẹ́ kó gun omi ẹ má ṣe irú ẹ̀ mọ́ o because tẹ́ bá ṣe irú ẹ̀ àwọn èèyàn ó jáde sí ti pọ̀ o àti dẹnu bò yín abẹ́yìn ẹ má ṣe irú ẹ̀ mọ́ ẹ lo blogger yín yẹn ẹ lò láti lè fi ran Oòduà lọ́wọ́ ni avenue tẹ níyẹn tí ẹ fi kó àwọn èèyàn jọ yẹn ẹ lò ó láti lè fi ran Oòduà lọ́wọ́ ni ẹ lò ó ara kan tó jẹ́ pé nígbà tá a bẹ̀rẹ̀ this agitation tá a bẹ̀rẹ̀ Oòduà yìí àwọn kan tẹ́ pé wọ́n dá sí wa láti lẹ̀ they don't participate at all wọ́n àbá wa dá sí wọ́n rí wa bí ẹni tí ò níṣẹ́ wọ́n rí wa bí ẹni tí ò níṣẹ́ then we have our own personal work we work tired then after even though taba tún ti ṣe nígbà tó máa ṣe ògbélé yìí wọ́n àbá wa dá sí láti ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́n tí Sunday Igboho ṣe tí wọ́n gbọ́ pé wọ́n bá wa dá sí wọ́n sọ wípé wọ́n sọ consign pé at least this time around I think this thing is coming to reality they show that this thing is coming to the reality and they support us wọ́n support wa financially even though àwọn tá a ti wà mẹ́ẹ̀ ti pé gan we cannot be able to generate what this woman generated for us but you have to show the same thing but instead of you to do that ọ̀rọ̀ kò bá gùn pé ọ̀rọ̀ tí ò ní láárí ló ń sọ káàkiri lẹ̀ wípé tó ṣe yẹn is a hooligans kìnnìkan ní ìgbà òkùnkùn bàbá sásùn pẹ̀lú bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ yẹn ṣe tó yẹn náà ó léyìn Mẹ́kà ẹ̀dẹ́ Mẹ́dínà kéyìn Mẹ́kà sẹ́nu ẹ̀ kọjá ẹ̀dẹ́ Mẹ́dínà sísáfà àti mọ́ríwá mú sẹ́mi mú mi sẹ́mi Kùránì gan sọ pé èèyàn lè jà fún ẹ̀tọ́ ẹ̀ Quran gan sọ wípé èèyàn lè jà láti fún ẹ̀tọ́ ẹ̀ even though including the Bible you can fight for your right I think what they call self-defense ó wà nínú Nigeria constitution to be a self-defense do you want Sunday Igboho to be yet that people are killed and he just keep silent ó dẹ̀ tún wo fídíò táwọn bá ń sọ pé kó wá ran àwọn lọ́wọ́ are you not watching that video and then you are now coming out and saying nonsense and rubbish in those àgà ẹ̀yin those South Africa prostitute yìí ẹ jẹ́ lọ sí mẹ́dọ̀ bóyá Canada lẹ́dẹ̀ wà ní àkúmọ̀ fún yín tó lè mi ò kí wò yín mo kàn máa ń gbà wọn rọ mo kàn wọ́n kàn jọ́ kàn sẹ́ni fídíò yín sí mi ni ẹ lọ sí mẹ́dọ̀ tí ẹ ò bá ti lè lo avenue tẹ́ ń lò yìí as a blogger ẹ lò láti lè fi support ohun tá a gbé dání yìí ni ẹ má lò láti lè against wa ẹ má lò láti fi tí a ń pè ní ìrẹ̀wẹ̀sì ọkàn sí ẹni tó fẹ́ ṣe ẹ má lò ó ṣe bí òòṣà tó bá lè gbè mí ṣe bí bó ṣe bá mi ni ẹ ò lè contribute ẹ ò lè dáwó ẹ ò lè ṣe anything ẹ tó ẹ dẹ̀ fi wá sílẹ̀ ṣe báwa la níṣẹ́ àdẹ̀mọ́bí tá à ń lọ èyí tẹ̀lé níṣẹ́ rẹ̀ ẹ̀ mọ́bí tẹ̀ ń lọ ṣé Canada tẹ wà ní lẹ́fẹ́ kú sí ni ṣé ẹ̀ ní padà wálé ni ṣé ẹ̀ ní wálé mọ́ ni padà wálé ṣé bẹ́ẹ̀ nẹ́bí ṣé bẹ́ẹ̀ nára ńlé bí àwọn ọmọ yín àtọkọ yín bá ń bẹ Canada yẹn ṣé ẹ̀ níyà ìyá yín ò sí Nàìjíríà ṣé àbúrò ìyá yín ò sí Nàìjíríà àbúrò bàbá yín ò sí Nàìjíríà ọbàkan yín ò sí Nàìjíríà ìbátan yín ò sí Nàìjíríà bí wọ́n wà ń bẹ́ẹ̀ ẹ lè kó títí káàdì kanra dìgẹrẹ kẹ kó wọn kó làjò kẹ kó wọn lọ sájò mp kankan náà sílẹ̀ mo rọ̀ yín ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ sinmi èmi ò mọ orúkọ yín o mi ò dẹ̀ fẹ́ mọ̀ mi ò dẹ̀ fẹ́ dárúkọ ẹnì kankan ṣùgbọ́n ẹni tí mo ń bá wí ti mọ̀ tí fídíò ìbá dọ̀dọ̀ ẹ̀ yé pé ẹni tó dìde láti gba ìran Yorùbá kalẹ̀ kúrò ní ọwọ́ ìyá Fúlàní yé pè ní hooligans mọ́ yé pè ní tọ́ọ̀gì mọ́ ẹni tó sọ yẹn náà ju ọ lẹ́nu lọ kí ni ipa tí wọ́n gan kó kí ni ipa tiẹ̀ kí ni ipa tí wọ́n gan kó kí ni ipa tó ṣe kí ni responsibility yẹ kí ni duty tó take àbẹ̀tí ẹ di ògbọ́n bọ́lẹ̀ bí ògbọ́n bí Fúlàní ṣe ń pa lọ́tún bí wọ́n ṣe ń pa lọ́sì àbẹ̀tí ẹ di òwò news bí wọ́n ṣe ń gé àwọn ọmọ ìyá wa lórí tí wọ́n tún bá wọn sùn ní oko ògbọ́n news yẹn àbó ògbó àbó òríwò
so oríwo ni oríwo kí wá ló wá dé tó jẹ́ pé wọ́n gbowó fún ọ dẹ̀ fẹ́ sòótọ́ gbogbo yín pátápátá ẹ má gbowó ẹ má ta ọjọ́ ọ̀la yín gbogbo ẹ̀yin blọọkì ṣé gbogbo ẹ̀yin blọọkì náà ni mo ń bá wí o àwọn tí mo bá wí ti mọ́ra wọn ẹ má gba owó lérí tá a gbé dání ẹ má sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ EndSARS ohun tá a gbé dání yìí ẹ má sọ di ọ̀rọ̀ EndSARS tó di pé àwọn ìjọba wa ajákẹ́ wọ́n fi ajákẹ́ máwọn ọmọ yẹn lọ́wọ́. Their aim and objective was plain but ìjọba lo tug láti lè ajákì a peaceful protest láti mọ wọn lọ́wọ́ ẹ má lo politics láti ajákì tá à ń ṣe yìí láti liberate ara wa from bondage ẹ má lo politics ẹ má lo politics tí wọ́n bá ti rán yín ẹ sọ fún wọn pé ẹ ò mọṣẹ́ jẹ́ ẹ dẹ̀ rántí o àìmọṣẹ́ kọ́ orógùn ló mú kó torí ibomi gbóná o eléyìí kò náà kó bóyá pé ẹ̀yin àtẹnìkan lẹ́jọ́ ń fa o ṣe hàn pé ẹ̀yin àtẹnìkan jọ máa ń fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yẹn náà ní ìyálà ìyá wọn tẹ́jọ́ máa jọ kì í ṣe yẹn o gbogbo ọmọ Yorùbá ló máa ń fa eléyìí o gbogbo ọmọ ilẹ̀ Oòduà pátápátá ló máa ń fa eléyìí so ẹ má lò yẹn rárá àtọ̀ ẹ sinmi ẹjọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ ká jọ lọ síwájú báwo la ṣe lè move síwájú báwo ni Oòduà ṣe lè wá sí ìmúṣẹ báwo la ṣe lè rí Oòduà nation gbà. petition ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fẹ́ kẹ́ bá wa sign tí ẹ bá wá bẹ́ẹ̀ description yìí petition wà níbẹ̀ tá a fẹ́ kẹ́ bá wa sign tí a mọ̀ sí force majeure ẹ bá wa sign ni ẹ this is your responsibility ẹ bá wa sign àwọn petition yìí and tabatúrẹ́ tó lè parẹ́ sílẹ̀ fún wa sí volunteer a tún ní àwọn awareness tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnnà bóyá títí ọ̀sẹ̀ méjì síbi tá a wà yìí tí wọ́n yóò bẹ̀rẹ̀ a fẹ́ àwọn èèyàn àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n lè bá wa pín handbill tí wọ́n lè bá wa pín banner tí wọ́n lè bá wa pín fence tí wọ́n lè bá wa pín all the source materials tá a ti ní nílẹ̀ kódà àti tí kanra tí àwọn ìyá lọ́jà tí wọ́n fi máa ta lọ́jà tí wọ́n lè bá wa pín fún wọn a ní àwọn materials nílẹ̀ tí a dẹ̀ ti ná owó iyebíye sí so à ń rọ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa pátápátá pé ẹ jẹ́ ká jọ jígìrì sí ọ̀rọ̀ Odùduwà yìí wọ́n ní kò wù ní ó ti ń dòyí ká ní ó ti di tí ẹbí àti ará ò lè fi ọ̀dọ̀dọ̀ tí wọ́n lè fi ẹ̀dọ̀ lérò mọ́ ó ti di tí a ò lè sùn ó ti di tí a lè wo ìfúnra wa tá ń bẹ lájò gan fúkefúke lẹ́ni wá ń gbìn tẹ́ bá gbọ́ pé wọ́n tún pààyàn lónìí tí bá fi àwọn fídíò kan wà níbi tó yẹ pé àgbọ̀lọ̀ máa tí a bá fi hàn wá block program yìí ni ẹ̀yin tẹ́ wá location lè máa rí ẹ̀yin tẹ́ ń gbé ní Nàìjíríà kódà ilé máa rí ẹyọ kan ẹ̀ ṣùgbọ́n every day àbí tí mi ò bá mọ́ lókù ó ńlá ò ní gba àwọn news tí ó jẹ́ pé news tí ó sì máa bàyàn nínú jẹ́ ó ńlá ò ní gba àwọn picture tó jẹ́ pé ẹ sì wò báyìí ẹ sì máa bú sẹ́kún I have nothing less than 1,000 picture 1,000 picture tó jẹ́ wípé if you continue to be watching it definitely you will come you just look at yourself as you have already dead. Ohun tó jẹ́ kí n sinmi for the past 2 weeks ni because tí n bá wo àwọn picture yìí tí n bá tún wo àwọn fídíò yìí how can oh my God how a man tó dẹ̀ múyàn tó dẹ̀ di ọwọ́ ẹ̀ sẹ́yìn báyìí tó di ọwọ́ ẹ̀ sẹ́yìn tó dẹ̀ mú àdá tó dẹ̀ bẹ́ orí ẹ̀ fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lè má rí fídíò náà wò ẹ lè má fetí gbọ́ ni ẹ lè má rí àwọn fídíò yìí wò kẹ́wọ́n tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa ní àwọn fídíò yìí lọ́wọ́ à ń fetí gbọ́ à ń fojú rí a tún ní àwọn èèyàn tí wọ́n tún bá wá tí wọ́n tún fún wa ní information. The way things is going on in that country, things are not okay. People are not feeling fine. People are dying slowly. People are dying slowly in that country. Then how do we liberate ourselves? How do we exit from that zoo? How? Àwọn kan ṣe ní ṣètò ológun, then àwọn kan tó ṣe ní ṣe diplomatic way.
We want to do it in a different way so that we can come together in a rendezvous and have our way out. Gbogbo tá à ń ṣe yìí, tí Sunday Igboho ń ṣe yìí, a mọ̀ sí. Those in diaspora will know about it. Àmọ́ kan tó wà látó ń ṣe mí lọ́tọ̀, tẹ́gbẹ́ látó ń ṣe tiwa náà lọ́tọ̀. By petition and referendum. Tá a bá kọ petition sí UN, tá a kọ sí United States, tá a kọ sí gbọ́dọ̀ pé ẹgbẹ́ petition yìí ṣe ẹ̀yin lẹ́dàá wá pọ̀. 1914 amalgamation ló fi dà wá pọ̀. Then we want this amalgamation to be destroyed. We want this forceful marriage to be destroyed. We want a break-up by rule of law, by diplomatic way. Our kan náà tó ń ṣe yẹn tó dẹ̀ máa kick off very soon. But we need to give awareness to the grassroots from door to door. We are doing our awareness from door to door, house to house, village to village, man to man, woman to woman, face to face. So that our people can understand what exactly that is going on in their domain, because they don't understand, because they don't listen to the news. Ọ̀nà wo la wá lè gbà tí a fi lè ṣe in a peaceful way? We can break up without bloodshed. We have seen so many countries that have done that. Tí wọ́n pín láì tàjẹ̀ sílẹ̀ rárá, láì sí tàjẹ̀ sílẹ̀, tí wọ́n dẹ̀ pín yẹ́lẹyẹ̀lẹ. A single country was divided into 8. Tí wọ́n dẹ̀ tàjẹ̀ sílẹ̀ lẹ̀, tí wọ́n dẹ̀ pànìyàn. This is what we are planning to do. YNN, Yoruba Nation Now, is a platform that is called both of you. It is your own platform. It is my own platform. Then we need to support. We need to play our role. As the kickoff of moving from one state to another have started, then people are moving, people are gathered. We need this awareness to go down to the grassroots. Afẹ́kẹ́ èèyàn kí ẹ bá wa jáde. Èyí tẹ̀lé sọ fún wa pé ẹni èèyàn 12, ẹni 100 èèyàn, ẹni 200 èèyàn, ẹni 500 èèyàn. Nígbà tá a máa padà délé àbá kankan ẹ̀ ní kankan, ẹ má fi rọ́ọ̀sèké. Ẹ má parọ́. Ṣé orílẹ̀-èdè yẹn ṣé kò bẹ̀yìn náà lẹ́rù ni? Because I don't even understand. Ṣé that country ṣé kò bà yín lẹ́rù? Ṣé that country wò pé I'm tired of living in this country. Àwa wà níbí, we are not the citizen. Kì í ṣe citizen. Kì í ṣe citizen. We are just resident. And we have all the liberty. We have light, we have water, we have road, we have electricity, we have everything. I can move out anytime that I like. Policemen will not abuse me. They will not arrest me. They will not molest me. They will not oppress me. Since I have my stay. You can see how policemen will approach you with respect. Hello, sir. Can you show me your ID card? Then immediately you show your ID card, you say, thank you. God bless you. Goodbye. They don't want to know who are you. Either you are Africa or you are Canada, you are Cameroon, you are Russia, you are black, you are white, you are yellow. They don't want to know. What they need from you is your ID. And immediately you show your ID and then they see that your ID is valid, they will say, thank you, welcome. Ọkọ̀ táwọn olówó yín ń gùn tí wọ́n fi ń ṣe fàájì fún yín, ó ń la wá ń gùn àṣẹ taxi níbí, là ń gbé àṣẹ cab. We will take them as a cab. People don't want to come up with mi mo wà ní ọkọ̀ yìí. Oh yes, inú ọkọ̀ yìí náà ni mo wẹ̀, mi mo dẹ̀ wà ní ọkọ̀ yìí. Màmá tún wúra mi ni pé ṣé mi ni mo wà ní ọkọ̀ yìí. Ferrari tí wọ́n àwọn kan gbé káàkiri, Ferrari wọ́n ti fi ṣe taxi níbi tí mo ti wọ̀. Then I was even that I'm still control the driver. Oh, please, driver, I'm going to this so place. Can you take me to this so place? He said, okay, no problem, boss, I will take you. Because it's my money. Ferrari. Láti sọ bóyá gbọ́n tó lọ́kọ̀ tó tún rèé sí, ó dẹ̀ ti lè rèé kọjá. Àmọ́ tí wọ́n bì tí mo ti taxi ni mo fi káàpù ni mo fi gbé.
Map ni mo fi gbé. So this is a country. So you have the total population of this country, they are not up to 4 million or 6 million. If I'm not mistaken, they are not up to 6 million. The total population was 6 million. They have only 7 states. And then look at how they are enjoying. Look at how, oh my God. Let me tell you something. Àwọn àṣírí kan wà tí òye tí a bá gba Oduduwa nation. Tí a bá gba Oduduwa nation, àwọn kankan wà tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ ká jọ fi yéra wa wípé tí a bá gba Oduduwa nation, kí làwọn àǹfààní tá a máa rí? What are the benefits if we stand alone as a Yoruba nation? I will tell you one benefit today, and then go and take your research from the history. Awolowo was the first person in 1955 tí wọ́n tó yẹ pé ó ṣe tí wọ́n pè ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ free education in the whole world, both Asia, America, US, Canada, everywhere, from A to Z. Yoruba nìkan south ni wọ́n ti ṣe southwest sorry ni wọ́n ti ṣe tí a mọ̀ sí education freedom, free education. Àwọn America wá nígbà yẹn láti wá wò ó torí pé wọ́n wait for a year, maybe that free education will collapse. Nígbà tí wọ́n dé wọ́n rí pé iṣẹ́ tí Awólọ́wọ̀ ṣe yóò collapse, free education ṣe exist, ó ní wọ́n mú lọ sí US. So to show you how wise and how technology, how intelligent we are if we are still alone. The first television in the whole world was in that Ibadan. The first tower building in the whole world, it is in that Ibadan, which is Cocoa House. But look at what we are calling today. Many towers in another country, another state. We still have only that one tower in Cocoa House. So we have started from a good foundation of a good leaders. Look at it now. We are at least pẹ̀lú àwọn kan tá ní nígbà yẹn, pẹ̀lú àwọn kan tó wá sí, àwa máa lọ síwájú ni. We will be nobody will meet us. Even though America will be following us. Now maybe Yoruba nation will be one of the powerful world, one of the powerful country in the whole world. Because we will be able to make our own nation, we will be able to fight with our people, with technology, with intelligence people. But look at where we are today. Another history. Yoruba have been producing doctors, lawyers. Before Hausa started Prophet 1. Àti ń lọ sí America, àti ń lọ sí London, àwọn ọmọ wa ti lọ́nkà wọ́n ti ń wálé. Àwọn Fúlàní yìí ò tí kúrò lójú kan, Yíbò gan ò tí kúrò lójú kan. But because pé Yoruba, we love stranger. A nífẹ̀ẹ́ àlejò. Wọ́n tó kọ́ bàbá Awólọ́wọ̀ nìyẹn pé àwọn èèyàn mi yìí ni wọ́n ti ṣe tán. Ẹ jẹ́ ká dúró dè wọ́n. Ní tí wọ́n ṣe lóde àwọn Haúsá nìyẹn tó wá dọ̀ràn sí wa lọ́rùn lónìí. Ohun tí wọ́n ṣe lóde àwọn Yíbò nìyẹn tó wá di wàhálà sí wa lọ́rùn lónìí. Now, iṣẹ́ táwọn yẹn ti ṣe lẹ̀, òun làwa wá ń tẹ̀lé pé we want to go. A náà fẹ́ lọ. Kò ṣẹ̀ṣẹ̀ nù pé a fẹ́ lọ. Even though constitution gan sọ pé you have a self-determination. That stupid constitution, that hooligan constitution, that fake constitution, that fraud constitution, that molest constitution, that old and still constitution that we are using, even though inside that constitution, despite the constitution is the most worst constitution in the whole world, but that constitution still give a room for self-determination. That constitution give a room for self-determination. Then what are we talking about? Why are we wasting our time to go from that Sioux country, to go from that location 9, to go from that blood flowing country? How do you think? Do you think that country will be progress? We are deceiving ourselves. I'm telling you, I'm Tarawani because that country have nowhere to go because the innocent blood have been shed on that land. The innocent blood have been wasted.
The innocent blood have been, oh my God, that country have nowhere to go. Kò síbi tí country yẹn lọ o. I'm telling you, even though Tabagba Oduduwa nation again, we still need to go and ṣé a máa kí ni a máa ń pè ṣé ìrìbọmi àbí baptism àbí kí ni a máa ń pè ṣé deliverance. We still need to do a country deliverance. That country have wasted people's life. Then he said, wá wọ̀n yẹn sùn ni. Àwọn tí wọ́n pa yẹn ò sùn. Wọ́n kígbe oró, oró, oró. Wọ́n di alárìn kiri káàkiri ìgboro. Even though on a day broad light, tí èèyàn méjìlá bá rìn, just have it in your mind. 5 of them is ghost. Ẹ ṣe àwọn tí wọ́n ń wò wá, Ọlájídé Quadri wọn ní well done àti mọ́mí mi ló bá mi dá sètò lónìí, Olúwatóyìn Àrẹ̀sẹ̀ ṣe gan ni tí ẹ ń wò wá, ẹ ṣe gan ni tí ẹ bá wa dá sètò. Tí èèyàn méjìlá tó bá rìn ní that zoo, that called Nigerian, if 12 people tí wọ́n bá rìn, èèyàn márùn nínú wọn ghost ni wọ́n. Èèyàn márùn nínú àwọn méjìlá yẹn ghost ni wọ́n, because the innocent blood have a place to rest. They don't have place to rest. They are moving around. Tẹ́ bá fẹ́ mọ̀ bóyá wọ́n sùn àbí wọ́n sùn, ẹ jẹ́ káwọn family wọn kí wọ́n lọ ró wọn. Ẹ dá Fúlàní bá ti pánsì yìí, ẹ gbé ẹ má wulẹ̀ dààmú, ẹ lọ ró, ẹ fi àdáyé lọ́wọ́. Ẹ tí Fúlàní bá ti pa, ẹ dẹ̀ gbé àdáyé ẹ gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ ṣe ń ròyàn, ẹ lọ ró onítọ̀hún, ẹ wá fi àdáyé fi lé lọ́wọ́. Kó lọ jà fúnra ẹ̀, kó gbèjà rẹ̀ jà. But ṣẹ́rí, okay, afẹ́ filẹ̀ fọlọ́run, wọ́n dẹ̀ ń pa wá, wọ́n dẹ̀ ń ba nǹkan ni wa jẹ́, wọ́n dẹ̀ ń ba àkókò wa jẹ́, wọ́n dẹ̀ ń bá àwọn ọmọ wa sùn, wọ́n ń bá àwọn ìyàwó wa sùn, wọ́n ń pa wá lọ́mọ, wọ́n ń pa wá láya. Ẹni tí wọ́n bá ti páǹsì, ẹ wulẹ̀ gbé ẹ̀dẹ̀ lọ ró, ẹ ró irú èèyàn bẹ́ẹ̀, ẹ sì fi àdáyé lọ́wọ́ kó lọ jà fúnra ẹ̀, kó lọ gbèjà rẹ̀ jà. Ẹ jẹ́ ká ṣe ní ọmọ náà láàrán sí náà. Ká lè nísinmi, ká lè fi ẹ̀rọ lórí òróró. Àìmọye ìlérí ni Buhari ti ṣe. Now, ó di president, because ó ti dodi báyìí, ó di president, ó ṣèlérí. Ó ní láàrin oṣù mẹ́ta, òun á kásẹ̀ Boko Haram nílẹ̀. Then, àwọn gẹ́gẹ́ ni wọ́n wáyé fight Boko Haram láti Chad, láti gbogbo, láti gbé everything, láti Italy, láti àwọn ni wọ́n wá kó àwọn charge wà kán máa bọ̀. Then we see, wọ́n sẹ́ni fídíò kan sí mi lẹ́jọ́ mẹ́ta ẹ̀, bóyá jẹta àbáná. I see them loading themselves inside the trailer. Àwọn tí ò níran. Ṣé èèyàn gidi ló máa ń gbénu gbó àbẹ́ranko? Ẹranko ló máa ń gbénu gbó. Inú ìlú mo mọ̀ tí èèyàn ń gbé. Yorùbá mélòó ló bọ́ lọ sí Kaduna tó lọ ń gbé ní gbogbo desert Kaduna? À ń gbé nínú ìlú wọn ní Kaduna, à ń gbé ní Jos, à ń gbé ní Kano, a dẹ̀ ń ṣe nǹkan rere síbẹ̀, à ń bímọ síbẹ̀, à ń kọ́lé síbẹ̀, a dẹ̀ tó ń invest síbẹ̀. Kí ni investment táwọn wọ̀nyí tí wọ́n fún wa? They give us nothing. They give us nothing, and they have the largest of the mass land. Àwọn ló ní mass land do. Why are they coming to our place? Why are they coming to our territory? Why are they coming to our land to raise their cow? They have thousands of miles of a mass land. At least Ọ̀ṣun, Ọ̀yọ́, and Ondo, they have nothing than 160-something thousand kilometers square. And maybe it's not up to that, because I have the details before. All the state, kilometers square. We have the smallest, and then the little one that is where our father, our mother can be able to go to farm, láti lè gbin nǹkan ká lè jẹ, and then they will bring the cow to spoil all our effort. And then that stupid governor will sit on a chair and said, we will do something about it. Ẹ ti ya wèrè o. Gbogbo ẹ̀yin governor wọ̀nyí o. Èmi lè bu governor o, ọba nìkan ni lè bú o. Mo lè gbé governor ṣépè o. But ọba ni mi lè bá wọn bú o. Because you
and you swear that you will protect that constitution. And which inside that constitution is said you should protect life and properties. Ọba ò swear any oath kó tó gorí àléfà. But as a governor, you swear on that constitution that you will protect this constitution. And then you said you will protect life and property. That is why immediately you are emerged as a governor of a state, you are the chief security of that state. You are the chief security of that state, which is me. You have a question to answer if things is going wrong inside your nose. So now tell me, being a governor, I can insult a governor, I can insult a president, I can insult a vice president, senate president, rep. But fellow president, I can insult you people. But what is the oath that King swear that, okay, he doesn't swear any oath, he doesn't take any oath, he always be king of that city. And he is also protect. But because you are a governor, you have the right to protect life and property of citizens that you are governed on. But when you fail to take your duty, when you fail to perform your duty as a governor, then you have to resign. You have to resign. That is why you are getting security allowance. You people are receiving security vote. Then when things is going wrong inside your nose, then you have to look at yourself as a stupid and molest and a bastard human being. Because you fail to deliver your people from danger. You fail to protect them from danger. Fúlàní kan ló dìbò fún yín. Àwọn Yorùbá tí wọ́n ń pa lóko ló dìbò fún yín. Nígbà tẹ́ fẹ́ campaign, ẹ gbé àwọn ìbò yín dénú oko wọ̀nyí. Nígbà tẹ́ fẹ́ campaign, ẹ gbé àwọn ìbò yín, ẹ gbé campaign yín dénú àwọn oko wọ̀nyí. Ẹ promise wọn ní ilẹ̀, ẹ promise wọn ní ọ̀run. Ṣùgbọ́n nígbà tẹ́ wọlé tán kò sí nǹkan tẹ́ ṣe ń bẹ́ẹ̀. Ẹ ò ṣe kankan. Then ntẹ́ ń wá ẹ ti rí i. Ohun tẹ́ fẹ́ rí ẹ ti rí i. Wọ́n ti dìbò fún ẹ ti wọlé. Náà kí ló kù tẹ́ fẹ́ ṣe? Ó kù kí ẹ bẹ̀rẹ̀ àwòsìn àkàbà tó gbé yín gòkè ẹ dẹ̀ bẹ́ gidi. Àwọn tí wọ́n fà yín dókè ẹ dẹ̀ sọ wọ́n dẹni yẹpẹrẹ. Àwọn tí wọ́n dìbò fún ẹ dẹ̀ yẹ kí Fúlàní pa wọ́n bẹ́yẹn náà. Èèyàn kan sọ wá dìde láti gba wá kalẹ̀. Dẹ́ni ìwọ kan wá bọ́ta pẹ̀lú òwú bàǹtùbàǹtù ara ẹ pẹ̀lú bó ṣe tóbi tó yẹn náà ò tún nọ́pọlọ ò ní rònú ọpọlọ ẹ ò sọ irí ẹ ò sọ ọpọlọ ẹ ò ronú wò bó ṣe tó rí bàǹtùbàǹtù bí ọkọ pọ̀lọ́ yẹn ò tún wá ní rònú ò tún wá sọ pé ẹni tó tún jáde tó tún wá ràn wá lọ́wọ́ ò tún wá sọ pé kí ni right tó ní oní kí ni right tó ní orípòrí ẹ ti dàrú orípò ti ponú. Àdúgbò tẹ́ múnú jẹ́ kẹ́ gbẹ́ni sọ ní agbọ́pẹ́ lẹ́yìn náà mú gbó. So we need to stop all this nonsense. Ká dẹ̀ rìn sọ́nà kan, ká dẹ̀ lọ sọ́nà kan, ká dẹ̀ ṣe gbogbo lọ́nà kan. Àwọn tí ó bá fẹ́ bá wa dá sí ẹ dó sáyà ara yín. Ẹ má wulẹ̀ kọjá yàrá yín àtọ̀. Ẹ má dẹ̀ gbé sára yín kọjá mọ́sálásí. Ẹ jẹ́ kí àwa tá ń jà àjà yìí, ẹ jẹ́ ká jà á. Ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká pe àwọn èèyàn sí àkíyèsí, ẹ jẹ́ ká sọ fún wọn adùn oyin ìdùnnú tó bẹ nínú kí a gba Oòduà nation. Ìfọ̀kànbalẹ̀ tó ń bẹ nínú kí Oòduà nation tó ń bẹ nínú kí a gbà á. Ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún wọn. Tí wọ́n bá gbọ́, wọn á jẹ́ tẹ̀lé wa. Tí wọ́n bá gbọ́, wọn á jẹ́ darapọ̀ mọ́ wa. Tí wọ́n bá gbọ́, wọn á jẹ́ bá wa ṣe. Tí wọ́n bá gbọ́, wọn á tẹ̀lé wa. Wọ́n á sì fi ìfẹ́ àti ayọ̀ bá wa dá sí tí a ń ṣe yìí. Wọ́n á sì tẹ̀lé wa láti pé kí a jọ ṣe ní àṣeyè. Gbogbo wa pátápátá la ní ohun tá a gbọ́dọ̀ ṣe. Gbogbo wa pátápátá la ní ohun tá a gbọ́dọ̀ gbé dání tí a gbọ́dọ̀ fi ṣiṣọ́ pé Oòduà yìí ó ṣeé ṣe fún wa. We need to fight together. A gbọ́dọ̀ jọ ja ìjà yìí ní ẹ̀yọ̀ kan ṣoṣo ni. A ò gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ, a ò gbọ́dọ̀ sọ́ra wa di ọmọ ẹ̀yà Hausa,
bẹ́ẹ̀ a ò sì gbọ́dọ̀ jẹ́ kí Haúsá tàbí Fúlàní kí wọ́n ráyè wọ̀ wá láàrin. Jẹ́ ká rántí wípé tí aláǹgbá ò bá lanu ògiri ò lè wọ́bẹ̀. Tí aláǹgbá ò bá lanu ògiri ò lè wọ́bẹ̀. Kò sí bó ṣe fẹ́ burú tó fẹ́ burú tó tí àlejò tó fẹ́ mọ ibi tí wọ́n sin òkú afọ́jú inú ilé yẹn sí, tí ò bá ti ní ọwọ́ ọmọ onílé nínú, tí ò bá ti ní ọwọ́ ọmọ onílé nínú, kò sí pé tí àlejò ṣe fẹ́ mọ̀ wípé ibí yìí ni wọ́n sin òkú ìyá àgbà tó jalè sí. Gbogbo ẹ̀yin abẹ̀yìngbẹbọjẹ́ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ ti wá pàdé àpòpọ̀, tẹ́ ẹ ti wá sọ̀rọ̀ ayé di gbọmọgbọmọ, ẹ jáwọ́ nínú ẹ̀. Á jẹ́ pé àwọn ọmọ tiyín tẹ̀yin náà bá ẹ̀yin náà rò pé ẹ̀yin náà padà wá bímọ ni. Tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ mú jẹ tí wọn ò mú yín, tí ọwọ́ ò bá yín, tí ìbọn ò bá yín, tàdá ò kàn yín, tí ìgbàpọ̀ ò ṣe yín, tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ fi kọ́rọ̀ jọ. Ohun tẹ́ ẹ fọwọ́ àti ẹ fi àárọ̀ kójọ yìí, ẹ padà wá fi ọ̀sán àtàlẹ́ ìrùdànù náà ni. Ẹ má sì gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ara ọmọ, láti ìran kìíní títí dé ìran tó tún tẹ̀lé tó tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò lè gbàdúrà pé kí Ọlọ́run kó bẹ iṣẹ́ tó bá ṣe wò látara àwọn ọmọ wọn. Ẹlòmíà ní kọ́lọ́run sá ti yọ̀ǹda àwọn ọmọ kó fi àwọn ọmọ sílẹ̀, kó má jẹ́ kí ìwà tó ń wù kó má jẹ́ kó tẹ̀ lórí àwọn ọmọ, kọ́lọ́run kó dá òun lẹ́bi fún alára wọn. Because a mọ̀ wípé iṣẹ́ ọwọ́ wa ò dáa. Àwọn ará mọ̀ pé ìwà tá ń wù yìí ò kìí ṣe ìwà tó mú ọmọlúwàbí dání. A gbà pé ìwà tá ń wù yìí kìí ṣe ìwà tó ní àlùbáríkà tàbí ìwà téèyàn lè wù láwùjọ téèyàn fi ní láárí láwùjọ. Àwọn ìwà tá ń wù yìí náà ni ò fún wa ní àǹfààní láti pé ká mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fún alára ẹ̀ gan sì ré ewu ni. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn tí a ń ṣe. Eléyìí tí ò fún wa láǹfààní káwá gbà pé ǹjẹ́ ẹ̀tọ́ mi rèé, ǹjẹ́ ẹ̀tọ́ tiẹ̀ rèé, ǹjẹ́ ó ṣeé ṣe kí ẹ̀tọ́ tiẹ̀ kó bọ́ sọ́wọ́ ẹni ẹlẹ́ni. Ó bá ronú wò ó, ǹjẹ́ ó ṣeé ṣe kí n tí a gbé fún ọ kó bọ́ sọ́wọ́ ẹlòmíì? Ǹjẹ́ ó ṣeé ṣe kí n tí wọ́n gán mọ̀ pé ẹ̀tọ́ mi nìí kó sì kú lọ́wọ́ rẹ kẹ́lòmíì wá gbà á? Kò ṣeé ṣe, torí kò sí ẹnikẹ́ni tó lè gba ẹ̀tọ́ tiẹ̀ lọ́wọ́ tiẹ̀. Ìwọ sì ń gba ẹ̀tọ́ tàwọn èèyàn lọ́wọ́ èèyàn, bẹ́ẹ̀ o sì ń dá wọn lágara, o sì ń pa ọmọ lọ́mọ lẹ́kún jayé, o sì ń gbà lọ́wọ́ mẹ́rìí òfin bo tiẹ̀ lẹ́yìn, o ń jáde nílé òfin bo tiẹ̀ lẹ́yìn. Gbàgbé pé tọ́ba yìí ò bá rí ọ, tọ̀run tó dá ń wò ẹ́. Bẹ́ẹ̀ ọjọ́jọ́ kan là á jàdùn, ọjọ́jọ́ kan là á joyin, ọjọ́jọ́ kan náà ni àtayùn àtodi tá à ń jẹ ní padà wá dìkorò bá ní. Kí la fẹ́ wí nípa tiẹ̀ pé o ṣe fúnra rẹ̀? Kí nípa tí wọ́n kó fún ìran tiẹ̀? Kí ni adùn tó mú bá rẹ̀? Kí lohun tó ṣe fún ìran tiẹ̀? Ó yẹ ká jọ ronú wò ó. Ó yẹ ká jọ ronú wò pé ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ìtàn ni yóò dà tó bá dọ̀la. Ó yẹ ká jọ ronú wò pé ìwà tá a bá wù lónìí yóò padà wá dìtẹ̀ bó bá dọ̀la. Ó yẹ kí èmi àti ó jọ ronú wò pé ohunkóhun tá a bá gbìn lónìí yóò padà ká bó bá dọ̀la. Kí ni tí ìwọ fẹ́ gbìn? Kí ni tèmi fẹ́ gbìn? Kí ni tá a ti gbìn kalẹ̀? Kí ni tí a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n sọ nípa wa? Kí ni táwa gan fẹ́ dé bá? Kí ni tó fẹ́ kí wọ́n sọ nípa tiẹ̀ pé bó o ṣe ṣe leléyìí? Ó yẹ ká ṣe eré ni ká lè bá gbẹ̀san rẹ̀. Ó yẹ ká ṣe eré ká lè bá hùwà rẹ̀. Ó yẹ ká ṣe eré ká lè bá gbẹ̀ ẹ̀san rẹ̀, torí wípé ohunkóhun tá a bá ṣe òun náà la ó gbà gẹ́gẹ́ bí ẹ̀san. Ìwàkiwà tá a bá wù òun náà la ó gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀san, torí pé a ó san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. A ó san fún oníkálukú gẹ́gẹ́ bí ohun tó bá wù níwà. A ó san fún oníkálukú gẹ́gẹ́ bí ohun tí o bá ṣe. A rọ̀ yín gbogbo ẹ̀yin aṣíwájú tí ẹ jẹ́ aṣíwájú ọmọ Oòduà rere. A rọ̀ ẹ̀yin aṣíwájú
tí ẹ jẹ́ aṣíwájú ọmọ Yorùbá tàtà, arọ ẹ̀yin aṣíwájú tí ẹ jẹ́ aṣíwájú gidi nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ rántí, ó yẹ kájọ padà sẹ́yìn, kájọ wò ó, irúkú wo ló pa Àfọ̀njá, Ààrẹ Ọ̀nà Kakanfò Ìlọrin? Irúkú wo ló pa Abíọ́lá? Irúkú wo ló pa Abíọ́lá? Irúkú wo ló pa Gani Fáwẹ́hìnmí? Irúkú wo ló pa Ransome Kuti? Irúkú wo ló pa Awólọ́wọ̀? Ṣé wọ́n ní tọ́mọdé ò bá bátàn, wọ́n ní kì bá bàrọ́bá, torí pé àrọ́bá bàbá ìtàn ni. Ǹjẹ́ tìrẹ ò bá mọ̀tàn, tí wọn ò sì béèrè pé kí ni ìtàn sọ, tí wọn ò sì kọ́ létí rẹ wípé àlọ́ o, àlọ́, ta lẹni tó dalẹ̀ àwọn òbí ẹ̀ lọ́jọ́ tó gun pọ́n wọn? Ó yẹ kí wọ́n pa lálọ́ fún ọ, ó yẹ kí wọ́n pa lásàmọ̀ fún ọ. Ǹjẹ́ o ti gbọ́ nípa àlọ́ àwọn méjèèje, àwọn ọmọ méjèèje Johnson? À ń lọ síbi eré wa Johnson, òjò ló pa wá bọ̀ Johnson, àyálé arúgbó Johnson, arúgbó ṣe kókó a ò jẹ. Ǹjẹ́ wọ́n ti pàǹtàn létí ẹ rí? Ǹjẹ́ o ti gbọ́ rí? Ǹjẹ́ wọ́n ti sọ ìtàn Ifẹ̀ fún ọ rí? Àbí ti Mọdákẹ́kẹ́ ni wọ́n ti sọ fún ẹ rí ni? Ǹjẹ́ wọ́n ti sọ ìtàn Ọ̀yọ́ fún ẹ rí? Ọ̀yọ́ àná àtọ̀yọ́ tá a wà ń bì yìí, ǹjẹ́ o ti gbọ́ rí? Ǹjẹ́ wọ́n ti sọ fún ẹ nípa ìtàn Nàìjíríà rí? Báwo gangan ni wọ́n ṣe sọ pé à ń jẹ́ Nàìjíríà? Ebi ò ń gbé ń bẹ̀. O ò ṣe wádìí pé kí lórúkọ Nàìjíríà tí wọ́n sọ yìí gan? Ta ló sọ Nàìjíríà gan? Ṣùgbọ́n nítorí pé káràkátà ká lè jẹ́yàn tá a ń bá káàkiri, ò jẹ́ ká ronú pé níbo gangan orísun wa ti wá, níbo gangan ni nǹkan ti wọ́ wá, níbo gangan ni a ti gba Fúlàní láàyè, níbo ló ti jẹ́ pé a ti ń gbé ká àwa fọmọ àdàbà sábẹ́, àfọmọ ewúrẹ́ sábẹ́. We all need to go back to our history. We all need to go back. Ká lọ wo kí ni ìtàn sọ, ká lọ wo pé níbo ni Yorùbá ti bẹ̀rẹ̀, níbo ni Yorùbá ti bẹ̀rẹ̀, nígbà wo la bẹ̀rẹ̀. Yorùbá ti ń ṣe ìjọba back years kí àwọn káwọn colonization yóò tó dé. Ayé àtijọ́ tí wọ́n bá ra yẹn tó bá fẹ́ tajà kò ní dó síbi ọjà ẹ̀, yóò gbé ọjà ẹ̀ sílẹ̀, yóò sì fi iye tó fẹ́ tà sí ẹ, tó sì fẹ́ ra náà ó sì ra, yóò dẹ̀ fowó síbẹ̀. Tí a bá lọ ká ọsàn nígbà tí ojú tó ṣe ń là gan lásìkò báyìí, tá a bá lọ ká ọsàn, tá a bá ti lè mú igi kan tẹ́ ẹ fi sókè, tẹ́ ẹ so aṣọ pamọ́ igi tẹ́ ẹ so mọ́ tẹ́ ẹ fi síbẹ̀, ẹni akọ ò ní débẹ̀. Wọ́n á ní wọ́n ti palẹ̀ lérí ọsàn yìí, bá a ṣe fi sílẹ̀ láti bánjọ́ kejì. A máa ń di alẹ́, tá a bá lọ ká sàn, tá a bá lọ ká máńgò, tá a bá lọ ká tàbí, a máa ń di alẹ́ lóko. A lè ṣiṣẹ́ di nǹkan bí i 6:30, 7. Ṣé rò sì ní báyàn tí ò sì tó gbé yín? Àmọ́ tí yẹn bá dánrọ́ ẹ̀wò lọ́sìn, tí yẹn bá dánrọ́ ẹ̀wò ní táìmù yìí, tó bá dánrọ́ ẹ̀wò yóò ní òwò dọ́run ni. Tí yẹn bá dánrọ́ ẹ̀wò sìn, onítọ̀ máa rìn ìwòwò dé ọ̀run. I hope you get my point. Onítọ̀ yóò rìn ìwòwò dé ọ̀run. We need to stop all this. We need to fight for our people. We need to stand for our right. We need to stand for our freedom. Ẹ jẹ́ ká jọ dìde fún freedom wa. Ẹ jẹ́ ká jọ dìde fún ohun tó ní ẹ̀tọ́ sí ìrẹ àti èmi. Ẹ jẹ́ ká jọ dìde sí ohun tí èmi àti ẹ ní ẹ̀tọ́ sí láti gbà. Ẹ jẹ́ ká jọ dìde sí ìyà tó ń jẹ wá, tó ń fi wá lògbòlògbòlògbò. Ìyà ò kì í ṣomi ọbẹ̀. Elédùmarè ò ní já jìyà. Bẹ́ẹ̀ ìran wa ò ní jìyà. Àwọn ọmọ wa ò ní jìyà. Ẹbí wa ò ní jìyà. Àwọn ará wa náà ò sì ní jìyà pẹ̀lú. Ẹ jẹ́ ká jọ rántí o pé gbogbo ohun tá a bá ti ṣe lónìí tàbí lọ́la, ìtàn ni ó bọ̀ wá dáa. A ó dẹ̀ sọ nípa tiẹ̀ pé kí ni tí wọ́n ṣe, who you help, ta ló ṣe ìrànlọ́wọ́ fún, ta ni wọ́n ti gbà kalẹ̀ kó nú ewu, ta ló ti ìrànlọ́wọ́ kó nú jàǹbá, ta ló ti gbà kalẹ̀. Eléyìí òun náà ni tó yẹ kí gbogbo wa kájọ máa bira wa léèrè pé tó bá kọjú sí ẹ kó tá, tó bá kọ̀yìn sí ẹ kó tá, tó bá kù wọ nìkan ṣoṣo, wọn ni kò tẹ́rù ara rẹ pa. Ẹ jẹ́ ká jọ ja ìjà yìí,
ẹ jẹ́ ká jọ ja ìjà òmìnira yìí, ẹ jẹ́ ká jọ gbara wa kúrò lọ́wọ́ àwọn ìjọba amúnisìn. Ìjọba ní àṣẹ lóòótọ́, wọ́n sì ní agbára, ṣùgbọ́n ìjọba ò ní agbára débi pé agbára wọn lè kápítọ̀ gbogbo ibi tí ọ̀dọ́ bá sọ wípé enough is enough. One army ẹyọ kan ní Nàìjíríà kó tó lè kojú ìlú kan, army kan ní láti mú 5,000 youth. One army, or let me say one military, ó máa ń láti lè kojú 5,000 youth. Then what are we talking about? We can deceive Nigeria army, we can destroy them. The only difference is because they have intelligent training. They have that training, and with that training, we can still defeat them. What gives them more power, what gives them more morale is the ammunition. If we have the same ammunition, we will face them, we will tackle them, we will battle them, and we will destroy them. Time is coming that we will start moving through. Gun everywhere, gunshot, Buddha, everywhere. I want to call it Nigeria, jaga, wọ́n ṣe mistake. Wọ́n ò ṣe mistake tí wọ́n fi kọrin náà. Ó mà ṣe o. Igun ń tẹ̀lẹ̀dẹ̀, ikú ń rèdí. Òun náà mọ̀ pé ohun tó tán, òun náà ni ọdún eégún. Àwọn kan ti kọrin ṣáájú, wọ́n ti pàṣàmọ̀ ṣáájú, wọ́n ti sọ nípa ìtàn ṣáájú, wọ́n ti sọ nípa tó fẹ́ ká mọ̀ ṣáájú wípé ṣáájú kí á tó dáyé, ṣáájú kí wọ́n tó bí wa, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tí nígbà míì akọtíkun a lè mọ́ gbọ́ torí pé ọ̀rọ̀ wọn ò tà, ọ̀rọ̀ wọn sì tà, àwa la ò tẹ́tí sí dáadáa, àwa la ò gbà. 1996 ó lò lè bá bọ́ọ̀lù tó jà kú mélé ó ní ṣùgbọ́n kan ò gbọ́dọ̀ dúró níwájú ewúrẹ́. Ó sọ̀pọ̀ sáwọn bàbá wa, ó ní ìdí ọ̀tí gbáà ní gbogbo Yorùbá. Nígbà tá a kà lóòótọ́ bí ọdún ìyá ṣe ọba tí a ní nínú ara wọn. Àwa gan arọ́bàfín nígbà ọmọ ìlú tí a bá ń gbé tábìlì ìwé ní kò ṣàkóso pé gbogbo Yorùbá lọ́mọ ìrántí àtúnlẹ̀ kì í fìyẹ́ ìgbọ̀n kan tó jẹ̀bi àtòun àtàwọn arọ́bàfín ọ̀hún gan. Nígbà kábíyèsí náà bá fẹ́ ìwọ́lẹ̀ tí ó padé tọrọ owó kiri lórí ìjẹ̀bùgbòye lọ́rùn tí ní bàbá àti tó lóyún láì rú tara ìlú ẹ̀ ń pẹ́ kádé ó mọ́tò pẹ́ lórí orí ṣàgbéṣàgbé kọ́ lórí ilé ń pẹ́ kí bàtà ó mọ́tò pẹ́ lẹ́sẹ̀ ìrìnkúrìn kó fi bàtà á nì ń pẹ́ kọ́ pa àlẹ̀kẹ̀ tó kán ibi ó ti ń lé kọ́ńtrákì ó ti kàn yín ń pẹ́ kásì ọmọ tó pẹ́ lẹ́nu. Sí ọ rẹ̀ ìran olówó Yorùbá tá a gbójúlé tá a láwọn náà ó jà fitafita wò. Gbogbo onímọ̀ ìwà ṣe kọ́ńtrákì níran yìí ọjà tí ń wọ̀lú làwọn tó ń fowó kún bàbá rere la sì ń pè wọ́n láwùjọ. Bá a ti ń fi wọ́n joyè ẹ̀sìn là ń fi wọ́n joyè ayé wọ́n ń fowó àbúṣàkó alálejò a tó ń kí wọn kú ìdánwò mẹ̀kúnnù ọmọ Yorùbá wò ronú rẹ̀ bọ́ọ̀lù olówó ní ọ̀ ìjábádé láàrin wọn lórí tó dòwe wọn gbá wa síra wọn ní bá a bá dẹ̀ wá sí fún wa kọ́ ọ̀pọ̀ tí ń pariwo pé mẹ̀kúnnù làwọn ń jà fún ẹ̀sí àti kọ́ńkú la mọ̀ gbọ́ pé wọ́n ń gé nílé ìgbìmọ̀ aṣòfin tó sí àfúnra wọn nítorí ẹnu tiwọn olówó méjì lórí ipò ìdúró mílíọ̀nù nítorí mẹ̀kúnnù àbí wọn ò rákọ́jú rẹpẹtẹ láàrin ìgboro àfowó tí wọn ó ṣàròyé sí kan tó fi ṣe tààrà ká kótókó bá ti ń ṣàkọ́jú olówó mélòó ló kóra wọn jọra jílẹ̀ báwọn àgbẹ̀. Irọ́ ni aláàánú kan ò sí nínú wọn tó bá wà ń jẹ mọ́. Ibi wọn ò bá ti ní gbapá nǹkan wọn ò ní ná kọ́bọ̀ ọbẹ̀. Wọ́n gbọ́n agbára tepo ti yọ̀ ń bẹ lọ́wọ́ wọn. Àárín oṣù kan ni wọ́n ń kọ́lé pin o. Gbogbo ilẹ̀ yẹn ti gbé mọ́wọ́. Gbogbo ọmọ wọn ń bẹ nílùú Èkó o. Òṣèlú wá dé wọ́n ra kùmọ̀ wọ́n rà gbọ́n wọ́n rà dá wọ́n rà bíbọ́ ọmọ mẹ̀kúnnù. Ìyẹn jẹ́ bí aṣọ ọdún. Wọ́n wá kígbe bí ó dogun kó dogun. Tàlẹ́ ọjà. Bí ó dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀. Ẹni
wọ́n fẹ́ dojú ogun kan àgbà ní ó lò ṣàkàbùlà àwọn ò ní wọn ò sì lè rọ̀ ṣáná kankan bí wọ́n bá gbáriwo knockout boom ìṣeré màjèṣí níjọ́ kérésì lásán wọ́n ti sáré kò gbódò lókun àwa akọmọ mẹ̀kúnnù lásán nínú ewu dẹdẹ mẹ̀kúnnù ọmọ Yorùbá òun ojú ìlú ọjọ́ ńlá tẹ́nìkan ò lè gbàgbé Yorùbá mélòó lẹ́yìn rògbò ń sòótọ́ lórí ẹ̀ ibẹ̀ ni ẹjọ́ kò sí o wọ́n mọ̀ ń yọ́ lọ bẹ̀rùn ìgbàdí wọn bá parí mítìnì ìdòwò ti Ìbàdàn lálẹ́ òní bàálù àkọ́kọ́ tòmọ́rò ní òkú ẹ lórí àpàtì ìgbàdà ọ̀pọ̀ ní yọ́ lọ pẹ̀lú tó fi tàná ìlẹ́rú o wọn ò kulẹ̀ ní yàtìkéyà tó jẹ́ Yorùbá mọ́ ìgbà ó jẹ́ kò sédè táwọn ò gbọ́ sọ́jẹ́tì tí wọn ò mọ̀ wọn á yá déyà ń pọ̀ sí wọn á rí tú ọ̀rọ̀ ara wọn báàgì arí kìtìkìtì inú báàgì ayókùdùkùdù ojú apá kankan lágbárí ọ̀sẹ̀ tó dájú ń bẹ dáwọ̀ ẹ̀ bá fẹ́ wọlé wọn apẹ́lẹ́ ń gbọ́ sẹ́yìn ọkọ̀ wọn á fi bíbà àti ìdàgbòtó káyé ó mọ̀ bá àdúrà mọ bẹ̀yẹ̀ nígbà ó bá ti padà délé o Yorùbá tí ò rí gbọ́ tí ò dá mọ̀ a tún mọ̀ béèrè bóòlù. bí ọ̀rọ̀ wa bó ṣe jẹ́ nìyẹn ẹ wo ọdún ẹ wo oṣù ẹ wo ọjọ́ tí àwo yìí tí ó ti jáde ẹ wo ìgbà tí wọ́n ti ṣe àwo yìí ẹ wá wo ohun tó wá ń ṣẹlẹ̀ lónìí ẹ wo ohun tí a ń rí lónìí ẹ ò rí wípé eléyìí ó ṣe ni ní kàyéfì wípé àwọn kan ti sọ̀rọ̀ kalẹ̀ débi wípé ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí ó sì ń já rìnrìn ó sì ń dá wàhálà sílẹ̀ débi pé n tí wọ́n sọ nígbà náà ó bá jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ wá ń wá ó ṣẹ̀ṣẹ̀ ń jáde ni àtúnṣẹ̀ṣẹ̀ ń rí wọn ni ó mà ṣe o àwọn kan sọ wípé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ń sìn yìí wọ́n ní pé a renowned Islamic scholar Sheikh Ahmad Guman has said those agitating for Biafra and Oduduwa Republic are not different from Boko Haram sect terrorists. Ẹ̀rí pé orílẹ̀-èdè ti dàrú is one of the madman that we are seeing torí pé àwọn tí orí wọn ti burú tí orí wọn ti dàrú àwọn náà nìyẹn wọn ò ní rònú mélòó ni wọ́n fẹ́ rò mélòó ló ìrònú mélòó la fẹ́ kí Haúsá la fẹ́ kí wọn ó rò ẹ jẹ́ ká jọ ronú wò pé a ní ẹ̀tọ́ láti jà fún ohun tó bá jẹ́ tiwa ní abẹ́ òfin eléyìí tí a mọ̀ sí constitutional right but there is a clause tó yẹ ká follow in this constitutional right nígbà tí government bá ti fail láti perform their duty as kí ni a máa ń pè wọ́n as a security so yeah because as a governor he have the right to protect the life and property of those he is governed and he is a chief security officer of that state then when this clause of failed to party generate, then you have the right to protect yourself as a self-defense. You have to protect yourself as a self-defense. As time goes on, everybody have to go and get their gun. Ẹ lọ wá ìbọn tí yín. Ẹ lọ ra ẹ̀bùrù bó bá ṣe alágbẹ̀dẹ ńlẹ̀ máa lọ bá kí wọ́n bá yín rọ ìbọn. Ẹ jẹ́ kí wọ́n lọ bá yín rọ kí wọ́n lè kọ́ yín bẹ́ẹ̀ sí máa kí ẹ jù sínú ẹ̀. Ẹ kí ẹ tù sínú ẹ kì í ẹ wá kọrí síbi tẹ́ ẹ̀ ń lọ ẹ gbébọn yín kọ́rùn ẹ tẹ́ bá ti rí tó bá ti súnmọ́ yín tẹ́ bá ti ọkọ̀ yìí fún un ogá kọ́ sáà do me and do you man no go first. Ẹ dẹ̀ mẹ́jẹ̀ ká sọ wípé in blood of Jesus Anabi Muhammad sallallahu alayhi wa sallam they too we are believing these people then because now wọ́n sọ wípé tá a bá ṣe ń fa yá láwù ká máa fa yá àyàsẹ́ kún. If you know that you are a traveler, you are traveling from one place to another, lọ bá bàbá tí wọ́n máa bẹ́ẹ̀ ní ayẹta tí wọ́n ní sáládà kò rán jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ ṣe owó tó wà fi ṣe kínní yìí ó pọ̀ owó tó máa fi ṣe ó pọ̀ ẹ lọ máa ṣe sára wọn even though ní Kánò níbi tí wọ́n ti ń ta ayẹta wà tẹ́ pé they open a shop tí wọ́n máa sọ àsìfúnpá ayẹta wọ́n rà á
èyí náà lọ sí gbogbo ẹ̀ sára òkì gbé gbogbo ẹ̀ ṣẹ́ sára yín ẹ kọrí síbi tẹ́ ẹ bá ń lọ tí Fúlàní gan bá tẹ́ bá wá ṣe mistakenly or coincidentally tí wọ́n bá wá kó yín or tẹ́ wà ní mọ́tò tí àwọn Fúlàní tí wọ́n dá yín dúró you can be able to protect those people tí wọ́n bá kó pẹ̀lú yín because tí ẹnìkan nínú wa àwọn tó wà nínú ọkọ̀ tó bá ní ayẹta tó ní òkìgbẹ́ tó ní gbogbo ẹ̀ lára it will give him more courage to fight these people and in that process àwọn èèyàn gan support ẹ̀ àwọn èèyàn support ẹ̀ so please you people should go and cheer up ẹ lọ bá bàbá tí wọ́n ní ayẹta tí wọ́n ní òkìgbẹ́ ẹ lọ bá wọn wà tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá rí ẹ pè wá á sọ fún wa á sọ bẹ́ẹ̀ ṣe máa rí àwọn kan á sọ fún yín now it is a time for every one of us to defend himself a ní láti defend ara wa this time around tí wọ́n bá yín ṣe fún yín tí wọ́n á dẹ̀ dánwò lára yín tẹ́dẹ̀ máa gbé káàkiri tẹ́dẹ̀ máa múrin níbikíbi tẹ́ bá ń lọ láti lè protect ara yín ní because ẹlòmíì lè wọlé tí ò ní padà délé mọ́ with what we are seeing in that country now with what is going on nobody is safe everybody in that country are already dead everybody gbogbo tó àbúkátà ló ti kú ẹni tó bá jáde lọ láàárọ̀ tó padà wọlé padà lálẹ́ òun nìkan ló safe bọ̀tẹ́ tó bá kú òlé láàárọ̀ a ò pé ṣé wọn á dẹ̀ tún ṣe padà wọlé báyìí pé ṣé òun á dẹ̀ tún ṣe padà wọlé báyìí èèyàn máa rò lẹ́ẹ̀mejì so please àsìkò ti tó fún wa láti jà láti gba ara wa kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ìkéde eléyìí tí ó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a mọ̀ sí petition and referendum awareness eléyìí tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí àrọ̀ yìí bá wa dá sí tábà rẹ́nikẹ́ni tó nífẹ̀ẹ́ àti bá wa dá sí nọ́mbà tó wà lójúmọ́ máa wòrán yìí ẹ lè send mi ní WhatsApp message adé ṣàlàyé àwọn tábà tí a ń ṣe á ṣàlàyé fún yín àti pa tí ẹ bá ṣe tẹ́fẹ́ kó a nílò èèyàn méjì àyìn àkọ́kọ́ òun náà ni àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ volunteer tí wọ́n lè bá wa pín àwọn handbill fún àwọn ìyá lọ́jà fún àwọn bàbá lọ́jà àwọn aláta àwọn ẹlẹ́ran àwọn ẹlẹ́ja àwọn onímagí àwọn oníyọ̀ ẹgbẹ́ oníṣu ẹgbẹ́ alálùbọ́sà tí wọ́n bá wa pín àwọn materials tí wọ́n lè máa fi tajà fún àwọn tó bá wá rajà lọ́wọ́ wọn láti lè máa sọ wípé Yorùbá nation now àti tẹ̀ wọ́n jáde tí wọ́n lè máa bá wa fún wọn bẹ́ẹ̀ ní street by street náà àwọn tó máa pín wristband àwọn tó máa pín handkerchief àwọn tó máa pín banner bẹ́ẹ̀ lọ a nílò àwọn èsì àkọ́kọ́ just volunteer làwọn a kàn lò wọ́n fún bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta wọn ò dẹ̀ travel láti ìlú kan lọ sí ìlú kan inú community tí wọ́n wà gangan ibẹ̀ ni wọ́n á ti ṣiṣẹ́ ní inú agbègbè tí wọ́n wà ibẹ̀ ni wọ́n á ti ṣiṣẹ́ inú àkòdì tí wọ́n wà ibẹ̀ ni wọ́n á ti ṣiṣẹ́ wọn ò ní move láti street kan lọ sí street kejì irú street tí wọ́n ń gbé gangan tí wọ́n ti mọ̀ wọ́n ibẹ̀ gangan láti máa pínṣẹ́ fún wọn ibẹ̀ òun láti máa pín iṣẹ́ tí wọ́n máa ṣe ibẹ̀ láti máa pín fún wọn a ní àwọn volunteer tí wọ́n lè volunteer ara wọn láti lè bá wa pín àwọn handbill yìí ìsìkejì a nílò àwọn sponsor àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ láti bá wa produce more copies of those items tí wọ́n lè ràn wá lọ́wọ́ pẹ̀lú tí wọ́n ní lágbára tí wọ́n lè fi ran ilẹ̀ Oòduà lọ́wọ́ láti bá wa print àwọn more copies àwọn yẹn la need tí wọ́n lè jẹ́ sponsor fún wa àrò ẹnikẹ́ni náà tí wọ́n bá lè jẹ́ sponsor fún wa kí wọ́n jọ̀ọ́ kí wọ́n kàn sí wa pẹ̀lú nọ́mbà tó wà ní ojúmọ́ máwòrán yìí ó ṣe pàtàkì ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbára wa kúrò ní ọwọ́ òkú ẹ má jẹ́ ká kọtí pé kò kàn mí ẹ má jẹ́ kí a kọtí wípé a ò lè rí Oòduà nation gbà á lè rí gbà àwọn kan ti ṣíṣáájú tí wọ́n dẹ̀ rí gbà àwa náà lè rí gbà a lè rí ẹ̀tọ́ wa gbà kúrò ní ọwọ́ amúnisìn a lè rí ẹ̀tọ́ wa gbà kúrò níbi tó yẹ ká ti gba ẹ̀tọ́ wa kúrò a lè rí ẹ̀tọ́ wa gbà kúrò ní ọwọ́ àwọn ajẹgúrújẹrá eléyìí
òun náà ni tí a ó máa sọ fúnra wa lónìí tí a ó ti máa dágbére wípé ó dàbọ̀. Bẹ́ẹ̀ èmi ọmọ yín Adéníyì ọmọ Bòròwòrò sọ fún yín pé àgbẹ̀ tèmi ṣe tán ó ń relé aró o, àlùkò mi máa ṣe tán ó ń relé osùn, lékèlèké tèmi ṣe tán ó ń relé ìkẹfun. Ẹ tẹ́tí ẹ gbọ́ tẹ̀lẹ̀tẹ́ o, torí wípé Ìwó òun náà nílé Odídẹrẹ́ o, Ìbàdàn nílé Àwòdì, Ìbárèbá òun náà nílé àti òro. Gbogbo ayé ni wọ́n nígùn. Ẹ jẹ́ kí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kó máa gbé àti òro lọ. Ṣé bí gbogbo òun náà nílé ẹyẹ. Ẹ wo àwọn àgbà kórókótó, àwọn àgbà kórókòtò wọ́n máa fi inú igbó ṣeré, òkété forí òkìtì ṣe yẹ̀wò. Omi òun náà nílé ẹja, àbàtà nílé ẹ̀gún. Ẹ̀gún ò lè jà, òun lè tàgbọ́n. A kì í gbàkàtà lọ́wọ́ akítì. Èéṣe kí ló dé? Wọn ò gbọ́dọ̀ bálé bá bọ́ ọmọ lọ́wọ́ ọmọ. Ó ṣèèwọ̀. Orí ò ní padà kó wá dìrú. Ọmọ aládé ni wá. A ò sì gbọ́dọ̀ jagun bí ẹrú. Ìran agbe ló laró, ìran àlùkò ló lósùn, ìran lékèlèké torí pé àwọn ni wọ́n ń lẹ̀ fún. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó dọwọ́ èmi àti ẹ̀. Ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ó dọwọ́ rẹ àtẹ̀mí, torí pé kókókó báyìí òun náà láàrán fàdítí. Ẹ jẹ́ ká jọ rán wa létí pé kókókó òun náà ni bàtà wa gbọ́dọ̀ máa ró láti lè gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń sọ wípé ká tún gbé abala níbi tí a ó ti máa pa àlọ́, ilé tí a mọ̀ sí àlọ́ àpamọ̀ tí a ó tún máa gbé jáde. Lágbára Ọlọ́run, gbogbo àtàbá tí ń ṣe ètò báyìí, a ó máa fi abala náà, a ó máa fi sí orí program, nítorí àwọn tó ń ṣẹlẹ̀ lọ́tún, tó ń ṣẹlẹ̀ lósì tí a ń fojú rí yìí, ó ló ń da omi ìrẹ̀wẹ̀sì síyàn lọ́kàn, tó jẹ́ kí n yọ program yẹn kúrò nínú ètò tí mo ń ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti pè mí tí wọ́n ní kí ló dé tí mi ò ṣe mọ́. Wọ́n ní ó máa ń pẹ́ ó làwọn fẹ́ràn ẹ̀, àwọn láìkí ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bọ́dà wa tí wọ́n pè mí pé program yẹn gan làwọn máa fẹ́ gbọ́ jù, pé lágbára Ọlọ́run a ó dá ètò àlọ́ pípa, a ó dá padà sí orí program gbogbo ìgbà tí a bá ti ń ṣe program tí a ó máa fi sí ojúmọ́ máwòrán tí àwọn èèyàn tí wọ́n yóò sì máa bá wa dá sí tí a bá ti sọ tán. Títí tí a ó tún máa fi pàdé ní ọjọ́ tí Ọlọ́run bá kádàrá, ní ọjọ́ tí Ọlọ́run bá ní pé kí èmi àti yín kí a tún pàdé ní agbára Ọlọ́run. Wọn ò ní fi ẹlòmíì, wọn ò ní fi ṣe yín o. Aburú ò ní kàn yín, aburú ò ní kan èmi, aburú ò ní kan ẹbí, kò ní kan ara yín. Ẹ ò ní gba lẹ́tà ọ̀fọ̀, ìyẹn lórí ẹbí, lórí ọmọ, lórí aya, lórí ọkọ. Gbogbo ẹ̀yin tí ẹ wò mí pátápátá, tí ẹ bá mi dá ṣètò lónìí, mo kí yín pé ẹ ṣé o. Ọwọ́ aburú ò ní kàn yín. Gbogbo ojú tí ẹ fi wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ọwọ́ tí ẹ fi bá mi tẹ like, tí ẹ tún fi tẹ orúkọ pé ẹ ń watch, ẹ kú ètò olóòtú, ẹ ò ní fi ọwọ́ náà, ẹ ò ní fi gbé ọmọ sí o. Ẹ ò ní fi ọwọ́ náà, ẹ ò ní gba lẹ́tà ìbànújẹ́ o. Ó relé kò délé, ó wá ń roko kò dóko, ó wá fẹ́ máa tí oko òròkò dé oko ìrókòso, kò ní jẹ́ tiyín o. Aburú ò ní kàn yín, ẹ ò ní tójú oorun lójú kú o. Àlákálá ò ní ṣẹ̀rù bà yín, ọwọ́ ọmọ ayé ò ní tẹ̀ yín, bẹ́ẹ̀ ni kò ní tẹ ìran yín, kò ní tẹ àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ẹ ò ní rájò pé sájò. Mo sọ fún yín wípé ó dìgbà kí a tún fi lè pàdé. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, ẹ dákun bá wa subscribe sí orí YouTube channel wa, torí pé ó ṣeé ṣe kí a padà gbé ètò yìí gba orí YouTube channel lọ. Ẹ bá wa subscribe, ẹ bá wa like tí ẹ bá ti ń wò wá, ẹ bá wa tẹ love tí ẹ bá ti ń bá wa share ètò yìí. Ẹ jẹ́ kó kárí ilé, ẹ jẹ́ kó kárí oko. Ẹ pe ẹbí, ẹ pe ará, ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n wá kọ́ ọgbọ́n kan, kí wọ́n wá kọ́ nípa tí wọ́n lé tí wọn ò mọ̀ tó yẹ kí wọ́n mọ̀. Àwọn ọmọ kéékèèké, ẹ pè wọ́n jókòó, ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n kọ́ nípa tó yẹ kí wọ́n mọ̀ nípa orílẹ̀-èdè abínibí wọn, nípa ibi tá a bí wọn sí, nípa tí a ń pè ní orílẹ̀-èdè wọn. Kí ni ìyà tí orílẹ̀-èdè náà tí ó fi ń jẹ àwọn tó jẹ́ pé wọn ò rí ọwọ́ họrí? Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká jọ mọ̀ pé ojúṣe mi àti ẹ ó náà láti gbára wa kúrò lọ́wọ́ Fúlàní agbégidánà, olè, wọ̀nbílíkì,
wọ́nbìà oníjẹkújẹ oníjẹwọ̀bìà oníjẹ ìbára akótilétà àwọn ọmọ yìí torí pé nínú akótilétà ọmọ òun náà ni àwọn aràn yìí òun náà ni wọ́n jẹ́ ìran àjèjì ni wọ́n tí wọ́n ti wá sọra wọn di òǹlé wọ́n sọra wọn di òǹlé tán wọ́n tún wá ń jẹ gàba lórí wa nígbà kan lẹ́gbọ̀ọ́ wípé haúsá fúlàní àmọ́ sì kò sí haúsá fúlàní mọ́ fúlàní ò gbà wípé haúsá lọ̀gá mọ́ a ní fúlàní tó jẹ́ sẹ́ríkì fúlàní lẹ́kọ̀ọ́ a tún ní sẹ́ríkì tó tún jẹ́ sẹ́ríkì haúsá náà lẹ́kọ̀ọ́ ẹ rí i pé wàhálà ti wà a ti wọ one chance o a ti wọ one chance níbi tá a ti sọ láàmà Elédùmarè yóò já sọ̀rẹ́ o yóò já sọ̀rẹ́ o yóò já sọ̀rẹ́ o mo sọ fún yín pé ó dìgbà.